Welcome to my channel at Yoruba Evergreen Films. Àwọn tó jẹ́ ká pè ìpàdé tòní omi tuntun ti rú ẹja tuntun sì ti wọnú ẹ̀ báyìí. Ní ìwòsàn ní ọ́fíìsì. Òfin tuntun tó ti jáde báyìí. Òfin ilé sì ni kì í sófin lẹ́nu kankan lè fọ́ padà ẹ̀ lójú. Òfin òjìnà àbádò òfin kankan ni. Ó di èyí mo fẹ́ kí ẹ máa tẹ̀lé mi bá ti ń kà fún wa. Àbá ẹ̀yàn náà mọ lómi. Olómi kọ́ lélẹ̀ ẹ wo ibo tí bá ń ṣe ẹ máa lọ síbítù o Ọlọ́run jáde láburú o. Àmì o. Irú kọ́ tẹ̀ ń wú ní ìsìnkèsè kọ́ dìsáínà ẹ̀kọ́ ìbílẹ̀ ni o. Ẹ bá wo sínú kọ̀ǹpútà báyìí 14 yóò hàn. Yóò jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ nanú wú ni. Bàbá tí ń wà yẹn ìpàdé lẹ́kùn ẹ sì pàdé yìí. Ṣé ẹ rí òfin tí mo fẹ́ kà jáde fún wa yìí òfin tuntun ni a fẹ́ ṣe jáde. Òfin tuntun ní. Òfin tuntun. No kí a ti kà ẹ ní sùúrù náà so what that means ni pé ẹ fẹ́ make new laws òfin tuntun. Òfin tuntun. Àbádò òfin ni. Àbákọ́ òfin gangan ni. Ní òfin tuntun ni. Ṣé ẹ rí. Ẹ dákun èmi lọ́rọ̀. Lẹ́yìn òfin ni kò tó sọ̀rọ̀. Tó ti yọ máa ka òfin tí ẹ lọ jáde. Ṣé ẹ rí òfin alákọ̀ọ́kọ́ kò bọ̀wọ̀ fún ẹnì kankan bí ti wulẹ̀ ọmọ. Bẹ́ẹ̀ni. Mo kúrú ni àbí mo ga ni o mo pupa ni àbí mo dúdú ni o etí mi ta kété àbọ̀lẹ̀ mọ́ra ni o mo dé filẹ̀ yín àbí mo kọ́ wájú mo ya má bù sí gbogbo ara àbí àti pé apá afẹ́súnmọ́ lọ́nà kẹ́ní kan gbogbo yẹn ló kó papọ̀ òfin ọ̀tẹ̀ níbà fẹ́ nìkan kan. Lẹ́yìn èmi nìkan tí mo fọwọ́ àmì kọ́nu lé ní. Òfin kò mẹ́ni tó ṣe gan bẹ́ẹ̀ ni ní àkọ́kọ́ ó mẹ́yìn náà. Èmi kẹ̀. Òfin ò ní mẹ́jà balẹ̀ ayé òfin ò mú kò sẹ́ni kankan tó yọ ọ́ lẹ̀. Tí mo kọ́ lé mi fúnra mi. Tẹ́ ẹ bá kú ti pẹ́ nígbà tí ti pẹ́ lọ landlord meeting ẹ tún ní ẹlòmíì. Máa ka òfin lọ. Ṣé ẹ rí òfin ni pé tí aago 9 bá ti lù bọ́ níta tó bẹ́ẹ̀ kọjá ìṣẹ́jú kan péré báyìí ẹ̀sùn bíi tẹ́ ẹ bá lọ ni. Ṣẹ́gbọ́. Àkọ́kọ́ nù tí ó sì sí pé bọ́yá afẹ́ máa yiri ẹ̀wù àbí afẹ́ happy. Jẹ́ wọn mẹ́lẹ́ kejì. Òfin kejì ni pé gbogbo tá a máa ṣe tẹ́lẹ̀ tí àyíká kún nǹkan ti yí padà. Ó ti yí o. Torí gbogbo wa nísìnyí tá a bá mọ̀ báyìí ṣe lọ ilé ọ̀rọ̀rùn láti kọ́ o. Ọlọ́mọdé wà láàmú o mo ti ẹ̀yìn láńlọ́ọ̀dù mi o. Ìtẹ́ mo ṣe. Ibi ẹ kásẹ̀ lé sìmẹ́ǹtì ni. German floor gbogbo bẹ́ẹ̀. Ayé ìdí ẹ̀ ti kọjá German floor American floor ni ẹ̀rí gbogbo sókè ni American floor ni láti bí sí bí sìmẹ́ǹtì tí ó parí ẹ̀. Àti rin.
ẹ kò fẹ́ tẹ́ ẹ bá fẹ́ kà ẹ sáré kójú ń rọ̀. òfin kejì òfin kejì mo pè é ẹ̀yin ni kẹ́ rántí yẹ. òfin kejì ẹlẹ́ẹ̀kejì lè fẹ́ gbọ́ yìí. kí wọ́n kàkà gbọ́. òfin kejì ni pé kò sí ààyè pé à ń lọ tọ́lẹ̀tì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin nulẹ̀ mọ́ tílẹ̀ bá mọ́ ẹ bá ti tọ́lẹ̀tì lẹ́ẹ̀kan tó bá tó á mú yín ṣe mọ́ wá lóògùn jẹ̀dí kan ẹ̀ bọ́ ta public toilet tó wà ta. jẹ́ wọn mọ̀ta lálejò náà. gbá wa tún pé àlejò ń wá tó bá yẹ bá wàásù kò sáàyè. kò sáàyè àwàsùn rárá. òótọ́ yìí lẹni bẹ́ẹ̀dì yìí oṣù báwa la nínú ilé tẹ gbé bẹ́ẹ̀dì sí ẹ gbé bẹ́ẹ̀dì yìí bọ́ ta kálejò sùn bẹ́ẹ̀ torí pé ìdí òye yìí ni pé díẹ̀díẹ̀ nìkan máa ń bàjẹ́ ńgbẹ́ bá gbé bẹ́ẹ̀dì kalẹ̀ bóyá ẹ̀mejì ní sọ̀rọ̀ tẹ́tẹ́lẹ̀ àbẹ́ nìkan ńgbẹ́ bá gbàlejò yóò sùn bẹ́ẹ̀ ilé ẹlẹ́lára ni aró òní bẹ́ẹ̀dì yín bílẹ̀ ìbára ti nílẹ̀ ó ní láńlọ́ọ̀dù mi tí ara bá ní láńlọ́ọ̀dù ó ti ní mí ẹ dákun gbogbo nǹkan tó bá lè fa àkóbá fún wa nulẹ̀ àfẹ́ ẹ má pè é nìkan láńlọ́ọ̀dù mi ẹ ṣe wà yìí bó o pè wọn lórí fóònù wájú ọmọ pé àmì ní bátìrì àwọn wọn ló lówó ni tó nǹkan kan wèsì lára tiẹ̀ náà ẹ mọ àtòrí pé ẹ fẹ́ gbélé lórí owó tí ò tó nǹkan tẹ́ ń san kẹ́ ẹ balẹ̀ jẹ́ fún wa ayé rẹ̀ ọ̀yọ́ ẹ tó tó a ṣe alága gbogbo ẹ̀ ni pé ẹ jọ ẹ ní dààmú sẹ́rí owó ló ṣe kókó láyé o owó ni o bí láńlọ́ọ̀dù mi ṣe máa pariwo owó ìwòrò ni àwọn bí ẹ ṣe wà yìí owó ni kókó sẹ́rí gbogbo àwọn ẹgbẹ́ owó fún ni òtó èèyàn kì í ṣe ẹgbẹ́ o ẹgbẹ́ tẹ̀mí èrè lẹ́gùn kọ́ o owó ni kókó lẹ́gbẹ́ gidi o. ẹnikẹ́ni mo dúdú ni mo pupa ni o mo daṣọ borí ni mo fa nǹkan lọ ni o mo ṣe gidigbi ni o ẹnikẹ́ni mo pè o. tó bá ti fẹ́ sanwó lé ẹ gbọ́dọ̀ lọ san fún láńlọ́ọ̀dù lẹ́yìn èmi kí á ti kà èmi lẹ́ sanwó fún ní n kò lọ bá onílé. I repeat owó tó bá jẹ mọ́wọ́ ná owó ọlọ́dẹ owó lé ojúmọ́ mo ti sọ ẹ má san fún láńlọ́ọ̀dù ẹ má kó fún ẹ san fún mi ẹ kó fún kádìkà ojúṣe mi nìyẹn ọlọ́run sì ń jẹ́ ní kankan gba ìṣe yín ṣe ẹ san fún mi yín máa san fún wọn kò ní ṣe báwọn ni wá dàrú o kì í ṣe pé wọ́n jẹ mí lóhùn ò tí ì fún mi kọ́ lọ́ fa gbogbo ẹ̀ o bí wọ́n jẹ mí lóhùn ìyẹn kọ́ lọ́ fa pé báyà mo fẹ́ máa yọ owó kówó tó dọ́dọ̀ wọn àmọ́ ẹ kówó dé ọ̀dọ̀ mi kó fún wọn ẹ ti gbọ́ kẹsì mẹ́sàn yìí pé ọ̀rọ̀ onítọ́lẹ̀tì yẹn ó ṣe kókó tẹ́ẹ̀bà lógun jẹ̀dí ẹ má wálé public toilet ó wà ń ta. mo lọ́rọ̀ nínú kẹ́ ẹ fọwọ́ mú kí n má san olé àbí kẹ́ ẹ fọwọ́ mú aago mẹ́wàá yín ó ti yé yín ẹ mọ̀ pé dráìbà lẹ gbà nù lé union làwa o téèyàn bá ṣe wèrè wọn á ná láńlọ́ọ̀dù mi orí ẹ̀ máa tọ̀nù ni kí ló mú yín. ìwèrè wo lọ yà sẹ́yìn bó ti kọ́kọ́ náà sẹ́yìn lọ́rọ̀ èyí túmọ̀ sí mi màá wo inú ọpọlọ tọ́lọ́ ní fẹ́ jáde ni màá ti àwọ̀ pé ọ̀rọ̀ ètí ọ̀ jáde nínú ọpọlọ náà lè wúyẹ ẹ ọkàn ṣe gàbàdì ní kò sí nǹkan kan lọ́pọlọ ẹ tí wọ́n bá ṣe pé onílà káyìn ṣe bí àwọn alàyè lọkọ̀ tó ń wà ẹ bá láàyè ló ń fọkọ̀ kú ká mọ̀ àyìn dẹ́rẹ́bà dẹ́ pé mọ́túárì nìyẹn ti ń rẹ́ pé òkú ní ń kó àwọn èèyàn ò sọ pé àwọn ọmọ pé ó tó wọlé mọ́ àti ẹ̀ ń gbókù tẹ́pọ̀kù nǹkó òun ò lè jọ máa sọ nǹkan kan láàrin ara wọn ibi ọba yíwọ́ sí náà ló yíwọ́ sí. akutì rírú ẹ̀ rẹ́ pé èèyàn gbókù lọ báyìí tẹ́ pé ọkọ̀ tún lásídẹ̀ǹtì báyìí èèyàn nù rẹ̀ kò farapa òkú ló tún farapa padà tó tún kú lẹ́lẹ́kejì kí wọ́n á ní bàbá tó ń dáwò tó rò pé dẹ́rẹ́bà ni lọ́wọ́ fi ń halẹ̀ èèyàn kọ́ ní wọ́n bàálù. dákun kí ni nǹkan tó nira dé ìbálòpọ̀ wọlé ayé mọ́yà àpò òṣìṣẹ́ alẹ́ pé ilé wàá sú ọ gáràjì ìdá kí ló ní ọ láti sun gáràjì. àbí ìlò owó mi tán wèrè ní sọlá sọdá ṣé dandan tí pé tó bá sanwó lé dandan kó sunú lé ni ibi láti máa ka nǹkan fún àmọ́ yẹ lómi tí ó sanwó lé ọdún kan tí ò ní fẹ́ yìí kan bẹ̀ báyìí. wọ́n ló bílẹ̀ sí bẹ̀ lamẹ́ríkà. èmi ò tiẹ̀ lọ ní ṣùgbọ́n à ń gbọ́. èmi náà ń gbọ́ ni. ok yìí ní lọ. mo ń gbọ́ ni. kí wàá ní tó wà mẹ́ tí ò ti bẹ̀ kú o. bẹ́ẹ̀ kí á ti kà ẹ kò ń dárúkọ London ẹ̀ ń dárúkọ Amẹ́ríkà ṣé ti gbà pé Nàìjíríà la wà ní. yes freedom of speech la ní ìnáwó nǹkan tó wúlò sọ yẹn ìṣẹ̀lẹ̀ ni wọ́n máa ń ṣe ẹ máa gbà bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ kí wọ́n á sọ fún yín zero level ẹ̀wà yẹn o kò lè ṣẹlẹ̀. ẹ wò ẹ jèrè ẹ ṣe ẹkú àtàrà ẹkú atótónu látàwọn. káàrí ọmọ ìdákẹ́ ṣe ti rí làákàyè ṣe bó ti fi aṣọ borí nísìn ẹ rí i pé làákàyè ẹ tutù bẹ́ẹ̀ ni ó ní akú atótónu akú atótónu ọ̀rọ̀ tó nítumọ̀ ntọ́ yẹ kọ́kùnrin ọmọ sọ ló bí ń sọ ọ̀kárí wo má sọ lọ́rọ́. Ọlọ́run ó jẹ́ ó dáa fún gbogbo wa àmọ́ sẹ́ẹ̀ rí gbogbo ń tá a bá ń ṣe ẹja mọ́ ro tara wa mọ́ra wa ẹ wà kọ́mísírèètì rárá tara yín nìkan lẹ mọ̀ sẹ́ẹ̀ jésù tẹ́mi ń sìn
kì í fayé níyàn lára kò sì yẹ káwa náà máa fayé nira wa lára kí ló dé ẹ bá sanwó ilé fún yín ni ẹ dákun ẹjọ́ torí Ọlọ́run o ẹ tó fi yín pa o. àbáwọ̀ arábìnrin lórí ń gbọ́ ọkọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àròpé ibi tó dáa lọ ń gbọ́ wá dáàrí mi lárí pọ̀ bọ́ kànáà. kí ni ọ̀rọ̀ Jésù mú wá náà rẹ̀ wá bí tó bá rí pọ̀rọ̀ Jésù ọ̀fẹ́ máa sọ fún wa lọ gbalé Jerúsálẹ́mù. láńlọ́ọ̀dù tèmi sọ́jọ́ Jésù lójú ti bá wọ́ láńlọ́ọ̀dù mi rè sọ́ọ̀ lójú èso ń bẹ̀ dábàá pọ̀ padà dé ni àbò rẹ̀ wọ́n parẹ̀ tó jọ bí àgbélébù. ìsìtàdí ẹ̀gún. orí wọn rè fìlà rẹ́ẹ̀dì wọn dé. àbọ̀ ọ̀rọ̀kọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n kún lọ́kọ̀ ẹgbẹ́ ló smooth kalẹ̀. wọ́n dé láti ẹ̀gún wọn kún lọ́kọ̀ lẹ́gbẹ́. àṣé láńlọ́ọ̀dù mi jẹ́ bẹ́ẹ̀ ni tó fi adi pé wàá sọ bí ìdìbò máa wà àsùnkùn lọ gbalé Jerusalem àbí lọ Egypt bó bá wọ kí ni tó mọ Jésù gan gbọ̀ wà láyé gan tó kọ́lé ni kọ́ máa rò ilé ìwọ gan tó wà lè bọ́ọ̀lù Jésù lọ fẹ́ tẹ̀lé ṣé bíbù jẹ́ ni wọ́n bí Jésù sí ìwọ ò sẹ́ni wọ́n bí ọ sí pọ́tírì. òun kò lè gbẹ́ Gálílì. tó wá sọ̀rọ̀ ẹ̀ di kí tó wá ń sọ̀rọ̀ Jésù wọn ìwọ́n tún lé jù ọ̀pọ̀ Jésù wọn bí bíbù jẹ́ ẹran wọn ò ṣe bí ọ sí wọn bí ọ sí bí ẹ ti ń ṣe ẹlẹ́dẹ̀ nǹkan náà láàrin pọ̀ lọ́rọ̀ gidi sọ. ó tó mi ẹ léwu ó tó mi ẹ léwu ẹ dúró ná ẹ ṣe ń sọ̀rọ̀ bí gèfèrí báyìí ẹ ṣe ń sọ̀rọ̀ bí gèfèrí báyìí ẹ jẹ́ ń sọ kankan fún yín tipẹ́tipẹ́ ilé kàtìkàtì sọ́ọ́lì onílé tó ti yé yín agbára lè dùn ún ní kẹjú ọmọ ọmọ fi ti ẹ̀rìn kálẹ̀ tó ti yé yín ilé lè dùn ún kọ́ kẹ́yìn ọmọ kan ti yín kájẹ́ wípé ilé onílé lẹ́yìn ọmọ sọ lé àmọ́ lo giri dá lẹ́ẹ̀ máa lo giri dá ẹ má kà mí mẹ́rin tí ò lè kọ́lé Ọlọ́run ni mò ń bá sọ̀rọ̀ èmi ò kọ́lé tó ti yé yín. kí ló ṣe ìwé kankan ilé kẹrò bẹ́ẹ̀ ẹ mọ gbowó lílọ rẹ kì í ti pé fọ́tò lọ́kọ́ yẹn náà sẹ́ẹ̀. àwọn ilé náà yẹ kó máa gbénu ilé pẹ̀lú èèyàn. tó bá ti pọ̀ gangan lọ́wọ́ lánàá yẹ jẹ́rìí mi sẹ́yìn wà pé ọgbà dé sáàrin èèyàn sùúrù lèmi ò mú lọ. mo ti rí ọkọ mú lọ sùúrù ọkọ máa fọwọ́ wò táwọn ti wá arúnà lẹ́gbẹ̀ẹ́ kan kó ní odò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. òǹkan kò ní pé gbá kò ní pẹ́ tí ìgbó kọ márùnà lọ òǹkan ni ọjà arúnà lọ́hùn. mo ti ń wo báyìí bí ìgbà tó gun lè dé láti Mali ni. tẹ́ẹ̀dì kí n má parọ́ fún yín tẹ́ẹ̀dì ṣé olùkan lọ́kọ́ wá bá mi ló ní ọmọ ìjọ àwọn tó fẹ́ máa gbélé rẹ̀ ó sì fọ́tò ẹ̀ hàn mí ìwọ̀n àmọ́ bí ó pétí sínú fọ́tò etí wọn ta kété bẹ́ẹ̀ ń gbà náà nígbà tó wá délé mi wọ́n mọ̀ pé ṣé ṣe máa dé nìyẹn lélẹ̀ àmọ́ tọ́jú oníkà mẹ́sàn-án kà abẹ́sẹ̀ amúra kankan tẹ́tí pé ń fa tẹ̀sùn báyìí nísìn èmi kò lè jẹ́ pé báyìí wọ́n ti ń fa lọ́dọ̀ ọ̀run kẹ́rí báyìí. ọ̀rọ̀ ẹ̀ nídìí àdúrà ni. àdúrà kí n tún ni ṣé ẹnu àwọn màláíkà ní kádùá gẹ́gẹ́ bá kàn wọ́n ní padà pẹ̀lú tí wọ́n ti rí gan ẹnu èsì rọ̀ wọ́n kó sí tí wọ́n lè sọ kó sí tí wọ́n lè sọ. àmọ́ gbà wèrè sí o. gbogbo ẹ̀ ó lòjútùú gbogbo ẹ̀ ó lòjútùú sẹ́yìn kó mo ti sọ fún yín nísìnyí bá ti sanwó kan nísìnyí ọlọ́rọ̀ wà lọ́rùn. ẹ dákun bí mo ṣe wà ọdún kan nínú ònúlé tí ní sọtẹ kọ bọ kájọ pẹ̀lú kóòtù láyé èmi kóòtù àjọ pẹ̀lú. ẹ bẹ́ẹ̀ bàbá yìí ni ẹ olóòtú ń tẹ kọ́kọ́ rọ́bìs òfin ìyà. Biafra má fi yà jẹrẹ Biafra má fi yà jẹrẹ. ẹ délé ọ̀dà Saudi Arabia àwọn kan lọ́nà ń gbàgbọ́ àwọn kan wọ́n ọba kiri lọ́dún yìí àkàrà ìjọ mẹ́fà ní èèwọ̀. ó ti kékeré olódì ẹ kàn já sẹ́nu yóò fúláàtì. mọ̀ ń fọ́lọ́ rẹ ni. ẹ fọ́lọ́ ẹ̀ dáadáa. Ọlọ́run tó wó fún wọn àwọn tó ń gbé ní fúláàtì fún ọmọ ìtọ́lọ́run tó fáwọn lóore o ìgbà tí mo wá ń dájí kànga yìí kún débí mi o wọ́n máa ṣe ìdílé láìsí lọ́gbà bára ẹ̀rù wọ́n ti pọn omi tí omi wọ́n máa tètè pọ́n ní ti gbogbo ẹ̀ bá dojú gbogbo ẹ̀ náà ni pọ̀ délé ìgbẹ́ náà pọ̀ fẹ́ yàgbẹ́ ọlọ́mọ yẹ kí gbẹ̀jẹ̀ rí tẹ̀ wá múyàn èèyàn bíi márùn-ún ló wà bẹ́ẹ̀ wọ́n wá tó kí lọ wígbà kan fẹ́ rí po ni mo kọ́kọ́ fẹ́ wọ tẹ́lẹ̀ lórí o ìfami lòun ń dò lẹ́nu gbígbà tí ń ṣe nǹkan oṣù. ẹ dákun ẹni tó bá wà léwẹ̀ ẹ̀wẹ̀ kíá o àwa náà fẹ́ wẹ̀ látẹ̀kan nígbà tí èsè inú swimming pool ẹ ti ń wẹ̀ ẹja gan ọ̀pẹ́ tó inú odò ṣẹ́jú mẹ́jọ lẹ́jà ń lò lọ́dọ̀ àwọn onípẹpẹ súùpù káwọn tó fi kan tó fi. ẹ ṣe kí àwa náà fẹ́ wẹ̀ o ẹ̀yin nìkan kọ́ lẹ̀ sanwó ilé o. ẹ dákun ẹ ṣe kí àwa náà níbi tá a lọ àwa náà lọ bí iṣẹ́ o. só ti yé yín torí ẹ jókòó síbẹ̀ nísìn tí ó bá wọ ìwé lọ bá bàbá lọ kàn ṣe tán table fún ìwẹ̀ bíbá yó for 5 minutes. ẹ ṣe parara látàárọ̀ láì jẹ́ pé ìwẹ̀ ẹja náà bá àfàgùn pẹ́ tó yìí ní kínní àwọn tó jẹ́ pé máa ń pẹ́ nínú ibi kínní. ẹ takú síbẹ̀ nígbà náà kẹ́sì bí àwọn tán wẹ̀ lólì píìkì kẹ́ mọ́. bàbá sá sí tán bẹ́ẹ̀ bá sàwẹ̀ tán ẹ jáde.
ṣe àdìrí kìíní. Mo sọ fún bàbá rí sí wọ́n máa ń faṣọ ẹnu kìíní gbogbo ẹ̀ ló ti dọ̀tí. Was the boy of 10 years old that was walking in the street. Huh? Man, I'm late for work, man. I need water. Hey, what's up, baby girl? What's up? What's up, baby girl? Look, see. What's that? Wow, sorry, low. Wọ́n wí ní ìsìta ni wọ́n ṣe yìí. Àfi bí ẹkún ọ̀bọ ẹgẹrẹgẹ ṣe ẹgẹ kéènì bàbá rí sí oríṣiríṣi lọ àwọn tẹ́yìn ọlọ́run sáyẹn tì. Àbí ẹni báwọn nìkan wọ́n kàwé. Gẹrẹgẹ ṣe ẹgẹ abẹ́ ìwà ara wọn gẹ́gẹ́ sí kéènì ọlágbára oríṣiríṣi láàmú rí àbí bí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn. Yeah, yo man. Man, I feel like break dancing. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wẹ̀ tó yẹ kẹ́ ìpàdé kò sí kan. Ṣé kì í jó ẹ̀? Kojo. Ẹ̀ẹ́dá kò olórí burúkú olórí mi ń ṣe pé kí n bò ń pọn mi kalẹ̀ tó fomi wẹ̀. Wẹ̀rẹ̀ wọn ló gbé kẹ́lẹ̀ tó lomi tí mo pọn lẹ́ o. Mo rò pé wẹ̀rẹ̀ ní gbogbo àwọn tó ń gbélé ìta. Ọ̀dàgbàdà. Ilé Orísíká. Èrora máa ń pariwo torí ẹ̀jẹ̀ rúru. Ìwọ fẹ́ ẹ̀jẹ̀ rúru lẹ̀ kọ̀ọ̀kan. Ẹ̀jẹ̀ rúru ni kékè mi pọn mi lẹ̀ kéèyàn wá gbé kó lọ fi wẹ̀. Ọmọ wàhálà tí mo ṣe kí tó pọn mi níbẹ̀ o ni. Ṣé nítorí omi lẹ fi wá ń pariwo tó báyìí? Torí ẹ̀ ni, ta ló lò ó? Gbẹ̀dàgbàdà. Bẹ́ẹ̀ bá ní sọ pé ọ̀rọ̀ tèmi pọ̀. Torí ní ìsìn pé ló fẹ́ fa wàhálà lọ́rọ̀ omi lólómi dé. Bá sì gbá wá síwì ní ìsìn, wọ́n ní kíní. Mo tó lomi yín. Wẹ́rẹ́ wọ́n ló pọn. Alákọ̀wé ló lomi yín. Ẹ dákun sí orí alákọ̀wé burú ni. Nígbà tó mọ̀ pé alákọ̀wé lóòótọ́ fẹ́ ṣèṣe ló kò gbúdọ̀ lọ́gbà fúláàtì ni. Ó lọ sí ó ṣe kùn bí kẹ́ẹ̀gì 50 litre ó wà lómi. Ọ̀dàgbàdà ṣé ìyẹn ìráyè ní ìsìn bá sọ fún yín ní ìsìn kọ́. Nígbà bá wà lọ ní ìsìn tẹ bẹ̀rẹ̀ sí ní bá wọn fa wàhálà tí gbogbo èèyàn ní mọ̀ ní ìsìn. Tí mi lọ́ba kí n sọ fún pé kí ló dé tó lómi mi. Òyìnbó sì tọ́ wa dé wípé yọjọ́. Èmi náà tí bá débẹ̀ má bèrè. Aláwọn òyìnbó tọ́ iṣẹ́ ní ọ̀dọ̀. I put water inside the guy you use her to bath. Ẹ mọ̀ wá tí ẹ mọ̀ tí lọ. Nígbà bá ti dìrọ̀lẹ́ tálákọ̀wé bá dé ẹ wá lọ bá. Tó bá dalẹ̀ ní lọ́ba kò sí wàhálà. Àmì mi ní wàá ju alákọ̀wé lójú. Sọ́ọ́rí bí mo ṣe wà yìí bí mo ṣe fẹ́ wọlé yìí nípa mi mímọ̀ yìí sì ní wẹ̀. Ìmọ̀ ọrùn tí gbogbo èèyàn máa fọwọ́ bomú pé ẹ̀jẹ̀ rúkẹ́ tó kù lé ní inú mọ́tò wọ́n máa fọwọ́ bomú báyìí. Tí bá tún débi sí àwọn arábíṣẹ́ wọ́n tún wọ́n gbé ẹ̀wẹ̀ wá bí nìyẹn alákọ̀wé ló lomi mi wọ́n sì fún mi sákìlẹ̀tà. Ayé alákọ̀wé ó bàjẹ́ tí ó bá fi lè wáṣẹ́ fún mi sílé epo èmi mo sọ bẹ́ẹ̀. Tí mo rùn bí òkú lẹ̀ pa. Ẹ máa rùn ká. Ìwọ bá wọ̀ ní ìjọ yín lójú lé. Ẹ máa rùn ká nígbà bá débi sẹ́ẹ̀dì ṣe bẹ̀rẹ̀ sí ní rùn bóyá wọ́n ní mọ̀ sá fún yín sáà sọ fún yín tẹ̀sí kíní kan. Ẹ máa rùn ká bẹ́ẹ̀ ni lára yín. Man, it is home. I'm happy I'm back home from work. I'm tired. This was more tired of come. Man, I'm happy I'm back home. I'm happy, man, back home. And I feel like break dancing, you know. Kò dàgbàdà bó lẹ ti ń ṣe báyìí a lè jọ lọ ẹ̀yin ni ẹ kọ́kọ́ lọ bó bá ti wá jẹ́ ìwà bá yín. Àwọn ṣé ó ṣàdáwọ̀ lójú pé òun gangan ló lomi mi. Bó ní tirẹ̀ mọ́ tí ó dàfẹ́ mọ́ lọ ní tí mo fojú ara mi rí. Alákọ̀ yóò gbà lé ní ìwọ sátì lọ ní ìwọ máa lọ fèmí àti ẹlẹ. Ṣé kò bá lè wá. Láàfin irú orí burúkú wo nu torí pé mo bọ̀wọ̀ fún ọ. Orí burúkú wo ni pé kémi pọnmílẹ̀ kọ́kọ́ wá gbé ṣé mo pọnmílẹ̀ fún ọ ni sọ́ni ó ti dẹ́ni àbùkù látọ̀dọ̀ mi láti nílọ kí ni gbogbo yín o èmi wá pọnmílẹ̀ wọ́n wá débẹ̀ ọ wá lọ fi wẹ̀ mo wá débi nìsí ọ̀parọ́pọ̀ ọkọ lolomi sómi lórí ẹni. Hey, Mr. Man. Yeah, man. Is that why you are banging on my door? Yeah. That is why you're banging on my door. Shake it out, man. Now let me tell you. Me use the water. A water is thinking it just like you fetched my own self. No way. Kí ni ta ló ń bẹ sọ̀rọ̀ watermelon? Ọ̀rọ̀ watermelon kọ́ ìbẹ́pẹ ni. Àní omi ìwẹ̀ omi tí mo pa sínú ke
ẹ wọ́n tọ́ ta ní mi ọ̀sìn ní wọ́kọ́ lolomi sómi lórí ẹ̀yà báwọn tán rí ọparọ́ ni. mọ́mọ́ bá mi sọ òyìnbó sí mọ́mọ́ rò pé ṣé torí pé ọ̀rẹ́ ọmọ sí báwọn èèyàn sọ ìbò lórí olùsísọ mú kí ni apábáàgì aṣọ apábáàgì ìyàwó rẹ̀ tọ́ fi ṣe bẹ́ẹ̀ ti sókun aṣọ àwọn ọmọdé ọmọ bùgá nulẹ̀ kí ló bá wò sí fún ọ sá. bọ̀dágbàdà. bùkádà. ẹni sùúrù ẹni sùúrù o ti yé yín ẹ̀yin alákọ̀wé. ẹ wò ẹ má ná nǹkan kan mú so ti yé yín wọn bá ti ná mú wá ẹ wò ìtẹ́ ẹ̀ sí ọ̀dà ẹ̀dá bọ́kẹ́tì yín mọ̀ ni ṣé ẹ̀dá bọ́kẹ́tì yín mọ̀ lẹ́fi dẹ́nu ọ̀nà ọ̀nà léwẹ̀ ẹ sì gbomi olómi ẹ fi wẹ̀ bẹ́ẹ̀ ṣe rí fọ̀gbàdì bí èlùbọ̀ tí wọ́n ń tà lórí ìta mẹ́rin ẹ lè dé omi fanú kankan. ẹ bùkún. kí ló dé kí ló fa. ó tán. ó tiẹ̀ wà nù lé tiẹ̀. ó wà nù lé ẹ dákun Risika. dákun o mo fẹ́ kọ́ bá mi rewind back sí àárọ̀ dákun ṣé ojú rẹ kọ́ ni alákọ̀wé ṣe gbé omi tí mo pọ́n lẹ̀ tó lọ fi wẹ̀. Risika tún láì ń gbọ́. alákọ̀wé kí ló dé tẹ́ ẹ fẹ́ràn wàhálà báyìí kí ló tún parọ́ sí ẹ fẹ́ sọ pé nǹkan lẹ lómi lẹ́yìn tẹ́mi nígbà tẹ́mi ń fọ sọ́ńbẹ́ tẹ́ ìyọ́ kẹ́lẹ́ bí olè nú rèké tẹ́ lọ rè gbé omi tẹ́ gbé wọlé wẹ̀ ẹ wá wẹ̀tàn ní ìsìn ẹ gbàbí sẹ́ lọ ẹ wá dé ní ìsìn wá sọ pé nǹkan lẹ lómi. Risika tún láì ó fẹ́ balẹ̀ bàbá rẹ jẹ́ ni ẹ wò ìtí Risika bá rí kò yẹ kó mú un sọ Risika pọ̀ ló ń jí ọpẹ́ láyé èyí ṣe báyìí tó dájú òsínlẹ̀ bí ọmọ tó fẹ́ gbàgbọ́ ilẹ̀ tútù ọ̀dà alẹ́ tán nìsín ọmọ òun ò sùn. àfà ẹ dákun ẹ má bínú mo ṣe bí ọ̀rọ̀ Ọlọ́run ni ó yẹ ká tẹ̀lé ṣé nǹkan burúkú ni pé ó rí nǹkan ó sì sọ. àlùkùránì nìkan sọ ó ní ẹlẹ́jà sáárì ìsánú ìlàlẹ̀ ìsánú tó ti yé yín bẹ́ẹ̀yẹn bá ṣe rere yóò gba rere ni tó ti yé yín ọlọ́kọ̀wé ò ṣe rere ẹ máa pín tó ṣe wọn ọ̀dà kó lọ́ọ́ mọ́ fi bìlí ọ lọ́wọ́. ẹ má bínú Bísí sọ̀rọ̀ ẹnu lé kése gbogbo téèyàn bá rí lójú mọ́ ṣe sọ́sọ́sọ́ tó ń wò bí apá ń tóbo. ẹ dákun àfà ẹ dákun irọ́ mi ò tiẹ̀ bínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni mo fẹ́ kí lẹ́yìn. bó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń lọ ní ìsìn tẹ́ bá káyàwó ṣé òyìn mọ́ ọ̀dọ̀ ẹnìkan tẹ́ bá délé ẹ̀ ní sọ fáwọn. ara mú mi ọlọ́run ọ̀fẹ́ so ti yé yín ọlọ́run ọ̀fẹ́ kéèyàn ọmọ rí kọ́ mọ̀ sọ bóyá ìyàwó ṣéwù wa bóyá ara wọn bóyá ń gbé pẹ́ẹ́lí tára wọn tí ṣéwù ṣùráyè ọlọ́run sì gbọ́dọ̀ fi ààrẹ jẹ èèyàn. eyín wọn dọ̀ tí wọ́n á lo búrọ́ọ̀ṣì. ìyá nǹkan kan tí wọ́n fi búrọ́ọ̀ṣì fọ́ ọ̀dẹ kàjúlẹ̀ tó ti yé yín alákọ̀wé tẹ̀ ṣe ọ̀dà Risika láì téèyàn bá ń serú tó ń ṣe yìí yóò balẹ̀ bàbá ẹ̀ jẹ́ ni. àwọn ọmọ jẹ́ mo lè torí ilé ètò ṣe. Alhaji, please allow me to talk. àbá ẹ dákun ẹ gbà mí láyé jẹ́ lọ́wọ́ sẹ́ẹ̀tì nulẹ̀ kí n lọ́wọ́ sẹ́ẹ̀tì. Mister, don't worry. ẹ̀yin máa ń wọ. Let me tell you one thing. I know you don't understand. mo gbàdúrà sọ lóun kọ́ náà jẹ́ kó yí ẹ torí abo ẹ̀kọ́ àrùn ni kì í ṣe kó tó dáa. When my wife comes around, I will ask her to fetch water for you, okay? Because when people like you with tribal marks are angry, they always look like a wounded lion. gbogbo ẹjọ́ kèrè ní sọ yẹn o. Tiger ló ní mo jọ. Wọ àbá ẹ̀yin já máa ń dà kánú tí fìlà yín dàbí kíní kóńgò tó fi yàn yere ṣé n tán wínú àṣàlàyé nǹkan fún yẹn ń dàrú. Ó ní pé ìyàwó òun fọ́ fún mi. Ipe bẹ́ẹ̀ mi ṣe máa ń lọ wẹ̀ tèmi mọ́ àṣìyàwó rẹ̀ ń wò mí pé ọkùnrin tó kọlà inú wa bí. Ẹni kò náà kọlà bí wọ́n bá kọlà ṣé wọ́n ó dáa ni. Sọ́dà ni olùsí. Olùsí èmi níyàwó tiẹ̀ lálẹ́. Orí ẹ̀ olùsí lọ́ máa ń dẹ́wọ̀ gbàdà. Iná ẹ̀wò kébé èèyàn ẹ̀wò kébé ẹ̀rù táì sókè ẹ̀wò òkú tí a bá dá. àbí àbò yọ ẹ̀wò èmi ń kírun lọ́wọ́ ní ilé ẹ̀ nítorí mi. ìdájọ́ iṣu ńlá tù ìyá rílù ṣílíṣàlà wàhájà tí ìyá rílù àṣìkọ́là wàkọ́là lè ń sáánà yàwó mọ̀ ìṣin. Tu àdíṣù abára jẹ́sì dúró náà sùn àṣìtàtà lè yúra ó àwọn mọ́lá. Wàkọ́lá lè ń sáánà
wáìtì amúnijárun olóńgbò ìyá àgbà wáìtì kọ́lọ́ mọ̀ sọ́ọ̀dì rẹ́ẹ̀dì ló kù gbóná ewé wèrè o orí tí mò ń bá àwọn mọ̀lẹ́kà kan sọ̀rọ̀ ń bí àwọn àjẹ̀nù kan rèé o tó wá gbàǹjẹ̀nù wèrè o tó gbé wọ bí ìtọ́ lọ́hùn wo send back to them dani o sì ń gbé àwọn àjẹ̀nù èéfín o sì ń gbé kọlù mọ̀lẹ́kà ṣé o mọ̀ pé wọ́n èso ara wọn ni wo yìí tí mo gbé lórí òye mọ tí mo sọ tí mo fẹ́ sọ fún ọ wáìtì. àfa kí ni ìṣòro yín náà sọ fún mi ọ̀nà tó yín mọ̀ tẹ̀gbí ń bọ́lú wa sọ̀rọ̀ nìyẹn èmi rọra jókòó sí báyìí mo ṣe fàájì mi ọ̀nà tèmi náà mọ̀ lélẹ̀ tí mo fi ń bọ́lú wa sọ̀rọ̀ ẹ sọ fún mi kí ni ìṣòro yín náà. ọmọ pọ̀ lè sùn wọ́n mọ́ yìí ọ̀nà èṣù lọ́mọ sọ ti yẹ ọ ọ̀ya dìde bí mo ṣe ń wọ̀ oorun àjọsopọ̀ tí ń fanú orí. àfa ẹ jẹ́ kó wa sọ fún yín ẹ ti rí kankan o ẹ máa rí mẹ́wàá èmi mo sọ fún yín bẹ́ẹ̀ ẹ máa rí mẹ́wàá. ẹ ti gbọ́ ẹ jókòó síbẹ̀. ìwọ ló ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n dánímọ̀ ọmọ àlè ọ̀pọ̀ rẹ èmi ẹ̀rẹ́ ń di ẹ̀ tí n bá fẹjọ́ rẹ sàwọn ọmọ láyíká tán ètò fẹjọ́ rẹ sọ lọ́wọ́ ọba wáyìtì àjẹ́ ọlọ́wọ́ tó ń bọ̀ ọ̀ka wáyìtì. Ọdún lọ yí sí ń jẹ́ òkè. Wáìtì ọdún lọ yí sí ń jẹ́ òkè. Ọ̀dà bó ṣe ní ọlọ́run lọ́wọ́, kò léyè ìdọ́lọ́run lọ́wọ́. Ìwọ ni wọ́n kú ọpọlọ. Gbọ̀gbọ́, òní mọ̀ sí. Ṣọmọ pọ̀ táksì, má lọ́rọ̀ bóyá rọ́ọ̀nì. Ọ̀ràn ayé gbóná, ó ń lọ, ó ń bọ̀, ayé rọ̀rọ̀. Ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n o. Àkọ́ ọba sọ̀yà dàgùn alẹ́. Ọ̀ràn ayé. White. Risika. White man. báwo ni. Nígbà tó ti ń bọ̀. mo wọ gbòòrò lọ́ntẹ̀ mi ni ṣe fàájì lọ ni. White ẹ mọ ní sùúrù díẹ̀ nígbà míì báyìí ẹ fàjúrò ntẹ́ẹ̀tì ẹ̀ tó wá mu sìgá wọlé lónìí ọpẹ́ ni Ọlọ́run ti ń gbàṣàkóso inú ayé yín díẹ̀. pé mo fàjúrò ìyẹn ló ń wò múra àsìkò tẹ̀ pa mọ́ continue. ìbú yín àlàyé ọ̀rọ̀ ni ó dá bó bá jọ bí ègbú ẹ mọ́ bínú tí a sọ tí a wíwú yẹn gbọ́. Ayé rọ̀rọ̀ ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n. Àkọ́ ọba sọ̀yà. Ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ náà báàgì lẹ́tí ń bọ̀ síká wọ́n sára sí mi. torí pé orí borùn lórí mi rí èwo ní béèrè dàgẹ̀nì. irọ́ nígbà mo rí pé ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ náà ní ìsìtún rí yín nulẹ̀ látàlẹ́ àná. nígbà tó ti wá rí mi sóò ti mọ̀ pé ṣọ́ọ̀ṣì mo lọ ó sáwọn pàwọ̀ ìfọlọ́run lọ́rùn lẹ̀ ó sì gbogbo ó dìgbà tó bá tó gbàdúrà wa ká tó yọ̀ǹda rẹ̀ torí ẹni tó bá ti sùn kò lè sùn. pẹ̀lẹ́ níbo ló dà. mo fẹ́ ra nǹkan tà ní. mọ̀ pẹ́. káyì màláìkà kò mílíkì kò ń bọ́ fìtà. Risika ìgbé ni fún ẹni tí a kò fi rán tí ń jẹ́ iṣẹ́ náà. Wo ó wàá ṣe kinní kan fún mi bí ẹ̀mí ṣe darí mi ni mo ti ń sọ fún ẹ ó wà 200 naira bíi 5 péré tó bá ti kù ọkàn àtẹlẹ́dà rẹ̀ kan nulẹ̀ bí aago 12 lọ́gànjọ́ òru ó wà bóra rẹ̀ sí òwò ọmọlúwàbí bó ti wáyé kó wá mọ́ gbàdúrà ní kíkan gbogbo ohun tó bá ń fẹ́ pátá ìwọ sá ti béèrè kò ṣe sí ara owó òun àmọ́ bí bá ti ń dàrọ́ ọjọ́ kejì báyìí mọ́ fọ́n sẹ́ni kankan o kó tó sọ̀rọ̀ sí anybody rárá wá kànlẹ̀kùn yàrá mi ìwọ sàkówó òun wá mọ tí ń ṣe. bí Ọlọ́run ṣe rán mi ni mo ti sọ wọn mọ́dẹ̀dá o àlàáfíà fún un. ọba jẹ́ ọgbọ́n àkọ́ ọba sọ̀yà dá ẹ̀jẹ̀ láti rọmọ kẹ́yìn dídìrín wọ́n máa ń pè mí dídìrín náà máa ń pè mí àbíwèrè náà rò pé mo jẹ́ kí n kó 200 márùn-ún wá
bí sára bá tiẹ̀ wá ya sí mi ìmọ̀dọ̀ àwọn bàbí yàrá tí ń lọ ẹ fò gbà tàbí kẹ́ ẹ wá lóru òru ní kẹ́ ẹ wá bàbá Risika nù ilé kẹ́ ẹ wá gbà ó lè ní èpín gbà mí ni wọ́n bá ti lọ báyìí nísìnyí òṣòro lọ́jọ́ méje olóṣù méje ni kí ló dé sọ́lọ́ ń rorò ni àbọ̀ náà kọ́ ló dá wa sóun kọ́ ló dá wa jésù rẹ̀ ẹ fò gbà tó mo ti ń lọ gan. àpò ẹ̀sìn wọn agbóhùn ọdún á di ọwọ́ ní ẹ̀ máa lè gbé bàṣẹ́ náà lẹ́gbẹ̀ẹ́ náà lọ nípa ìgbà ọmọdé ẹ̀sìn. ta ló tọ́ ọ̀bọ̀ ìbàdàn báyìí sí wọn náà ni. èmi ò tí ì tọ́ ọ̀bọ̀. sàmù wa. sọ́ọ̀ náà ló ti ara ẹ̀ rí mo sì mú owó mi sára. ọmọ lẹ́sìn. sọ̀rọ̀ pé tẹ́lá ti fẹ́ máa ra omi fún mi ẹ má máa ra omi tútù mà kò dára tẹ́lá bá ti ń jẹ lọ́kẹ́ yẹn omi tútù kì í ṣe nǹkan gidi. kò rí bẹ́ẹ̀ bàbá mi nígbà tí n rí omi mi mo fi bá yín ra iyùn. owó sì wà gbígbóná náà wọ́n fi bàbá ti ń jẹun táwọn omi tútù owó jẹ́ láǹjẹ́ ọlọ́mọ àdínú yẹn wẹ́rẹ́ cholesterol burúkú ni owó sí sáyẹ́ǹsì ni mo sọ fún ọmọ ní tí n bá ń jẹun lówó wọ́n máa kọ́kọ́ mẹ́rin ọmọláyé ẹ̀. bẹ́ẹ̀ yín náà lẹ́ni ẹran tó bá wà wájú ti tọ̀dọ̀ tèèyàn ẹni kéèyàn máa mú ìsìdéwájú yín èyí tó wà wájú mi mò ń jẹ. ẹni tó kọ́kọ́ máa mẹ́rin ọba jẹ nígbà ayé àyẹ̀bẹ̀ láyé gẹ̀ bàbá jẹjẹun mo ní mẹ́rin ṣáájú mi yóò tó ojú mi mẹ́rin ni tó bá jẹ́ òsì. mo jẹ́ tàjẹ́ ohun tí mẹ́rin ọkẹ́ mi ò jẹ́ ohun tí mẹ́rin ẹ̀wọ́ bí wọ́n fúdù sá ọmọ sáyé mẹ́rin ṣáwájú mi lúwọ́n náà dé òsì wọnú ó ràn wọ́n òsì pàtó rí ọdún kó tó bẹ́ẹ̀ ń jọ lójú. parí sí mo ṣe lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ mo ti fẹ́ lọ ti pẹ́. mo ń gbọ́. nígbà mo sì ti parí secondary school mi èmi ti wá wò pé irú kí mo lè ṣe náà mo wá rí pé iṣẹ́ ló yẹ kí n kọ́ mo wá rí pé iṣẹ́ télọ̀ ní ń kọ́ kódà nígbà mo tún sùn mo tún fi lálàá pé mo sì ṣe télọ̀. bẹ́ẹ̀ni. lójú oorun. bẹ́ẹ̀ni. ọlọ́dà. bẹ́ẹ̀ni. lọ́dọ̀ ẹni tí mo lọ pé mo fẹ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn. màmá ni màá ń gbà á kọ́ṣẹ́ lọ́wọ́ ẹni èló lówó ṣẹ́ báwo bá kọ́ mi ṣẹ́ tí ń sì mọ̀ dáadáa 20,000. wọ́n fẹ́ kọ́ṣẹ́ télọ̀. bẹ́ẹ̀ni. wọ́n rán sóòkú ni. bí ó ṣe pọ́n rán sóòkú o ó kàn jẹ́ pé aṣọ ọkùnrin àtòbìnrin ní rán èmi wá wò pé bóyá tó jẹ́ kí owó wọn pọ̀ nù. mo ti pọ̀ lọ́wọ́ mi báyìí mo pọ̀ lọ́wọ́ mi ìgbà tí mo wúwo fún ọkọ lọ bẹ̀rẹ̀ lẹ́bẹ̀. èmi náà ti mọ̀ pé kó sòwò lọ́wọ́ yín àmọ́ gbàdá bàbí díbi oṣù márùn-ún ń jókòó ní owó bá sì ti wà lọ́wọ́ yín ń lọ. ọ̀tún la lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni n wà owó fún ọ̀tún la lọ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ló lọ ni. n wò ó fún ọ kò fẹ́ mọ ìrìn òsì káàkiri kọ́ mọ ọjọ́ kí àdúgbò. ọmọ ọjọ́ kí bí ẹyẹ òsì. bàbá rí sínú ẹ̀ sọ̀lẹ̀. ìgbà bẹ́ẹ̀ sí lé ẹgbẹ́ gbogbo nǹkan tí mo rí ẹgbẹ́ yìí ló yẹ kẹ́ ẹ mọ́ rí mo ti ń pè sákìyèsí sí ọ̀dà. irọ́ nígbà tí mi ò ní lẹ́sì ìwọ lọ mọ́ rí gbogbo nǹkan ìwọ lọ kẹ́ mọ́ rí jẹ́ nǹkan tí bá tiẹ̀ bàbọ̀ nímú mo ń àwọn òsì. báà mi mọ́ tẹ́ bàbọ̀ mi mú o bá tẹ́ bàbọ̀ mi mú lè gbẹnu jáde. ìdádúró àtẹlé fún yìí. Risika. Gbẹ̀dàgbẹ̀dà. Lẹ. Tẹ̀lé ata lọ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ata síbẹ̀. Ó fẹ́ dáná nù. Nígbà lẹ́ ń lọ. Mo kàn tiẹ̀ ní kí n jáde àbí kí n tún stroll around náà ni. Àwọn dádì ni ó fẹ́ sóúnjẹ fún wọn. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ bígbà tí mo ń gbọ́ wọ́n yàn léwe àbí lè gbẹ́ náà wà ní. Mi ò gbọ́ bẹ́ẹ̀ ẹnìkan kò sí nílé. Wẹ́ẹ́ sì wá dákẹ́ rọ́rọ́. Ó dáa. Mo tiẹ̀ fẹ́ rí ọ kí n kúkú fi àsìkò yìí sọ nǹkan tí mo fẹ́ rí ọ fún. Sí ò le. Sọrí ọmọ gidi ni ọ o bọ́ ṣe ń ṣe ìtọ́jú bàbá rẹ̀ yìí tí bàbá rẹ̀ tọ́ jẹ́ kí bàbá rẹ̀ ó máa láàyè ọmọ níjẹ́ wọn ní ó máa là.
ẹ ṣe wọ́n dàgàdà. kò sí ìyàwó bàbá tó fẹ́ tán fẹ́ tọ́jú tó bí wọ́n ṣe tọ́jú wọn. èmi nìkan mo tiẹ̀ wà lọ́wọ́ wọn náà èmi ìyàwó èmi náà lọ́mọ. sọ wá rí i pé mo wá rí i pé irú nǹkan tó wà ń ṣe tó ń ṣe fún bàbá sọ ní kọ́kọ́ tó bá fẹ́ ọ rí i pé yóò gbádùn rẹ̀ dáadáa. àdúrà lẹ́sẹ̀. ọlọ́run sì pèsè ọkọ rí. ọkọ alálùbáríkà. ọlọ́run pèsè ọkọ rí bíi tiwa. dákun mo fẹ́ kí mi àti ẹ máa fẹ́ra ni. mo fẹ́ kí mi àti ẹ máa fẹ́ra. sẹ́ni yóò burú. bí ìbá wa ṣe rádaràda ẹ fẹ́ mọ fẹ́ rú tèmi. sọrí nǹkan tí ò yé wọ ni pé sọrí mo wò tàwọn aráalé torí ẹ ni mo ṣe tún fọ nígbà tí ò sẹ́ni kankan lé ní ìsìn. irúbọ ṣe wà èmi ò tọ́jú rẹ̀ máa wò pé bóyá iṣẹ́ tí ń ṣe tí bá ti fẹ́ jáde báyìí yín fún ọ ní kọ́kọ́rọ́ yàrá mi ìwọ lè mọ́wọ́ mi. ẹ̀dá akẹgbẹ́ ní burúkú yín sàn járe nìkan léwo lẹ̀ mú káàkiri ayé mo fẹ́ rú yín. tẹlifíṣìrì sí òsì. ẹ̀sùn méjì jẹ́ mọ́tò tọ́nu ata. kẹ́yìn ìfẹ́ mi kọ́kọ́rọ́ yàrá ti yín ẹ dákun o yàrá mélòó lẹ́nu òun lé yìí. yàrá kan ni. ṣé ẹ gbáyé ẹ̀yin lo yàrá kan ẹlẹ́fẹ̀ẹ́ mi kọ́kọ́rọ́ yàrá yín yàrá mẹ́ta mò ń lò sínú ilé yìí. ilé ọkọ ni ó yàtọ̀ sí ilé bàbá. ẹ dákun àti yàrá àtẹ̀yìn kí ni yín jẹ́ kí lẹ já mọ́ kí n kókó yín. kẹ́ máa ṣe pé bóyá mò ń ṣeré sọ́rí mo ṣe wà ní tìrí kí ni bá ó tó ọlọ ata yìí tí wọ́n gan. ẹ dákun bó bá wá dìde ń bọ̀ lẹ́nà sí. ọ̀dọ̀ rẹ mo fẹ́ràn wa. níbo wọlé ẹ tẹ̀ ìfì yín sẹ̀sìn ẹ̀yin kẹtẹ́ rí wọ́n lọ́wọ́ lóòsì tẹ́rí rárá àdórí burúkú yìí bí ẹ bá tẹ̀ wá sí rárá rẹ̀ yín kọ́ irú tèmi. ẹlẹ́gbẹ́ kọ́ni burúkú rárá lóòsì ẹgbẹ́ tí ilé wa lọ irú tí ilé rẹ̀ sún òkè ẹ̀yìn ìsìnrìnsì. ọ̀sán tó rí gbajúmọ̀ tí ò ká ní àwọn yẹn kú. tá a máa jírí lónìí ọ̀sẹ̀ tí mo sì fi ń wẹ̀ náà mo fi ń wẹ̀ abẹ́ ẹ̀ wá rí ìlànà ilé ẹ̀kẹ́ yìí àti bí irin dẹ́kìn yóò fẹ́ mi yóò sì. a ní mo máa ń sọ fún bàbá mi wọ́n ti fi ìyàn gbà oríṣiríṣi ẹ̀bí kí àtẹ̀kà sí ní nífẹ̀ẹ́ tó bá rí náà ní kó wọlé. babaláwo kí ló ń ṣe kò yé mi o bí mo ṣe wà dígbò sí mo rí náà ní everywhere bí mo bá ní kí n wọ yàrá mi kí n tọ̀nà bí mo dẹ̀ ṣe tọ́nà yẹn inú yàrá mi ò tán kódà Risika ló jẹ́ kí n mọ̀ pé àwọn jẹnujẹnu wọ́n ti wá jẹ́ náà dọ̀ wá bàbá landlord ṣèbí alákọ̀wé lójú kò yẹ bá mi bí oṣooṣù ni mo máa ń fún lówó nẹ́pà bó ṣe wá jẹ́ náà yẹn kò yé mi. wọ́n jáná nu ilé yìí kò sí nánú ilé bá ti wáyé. ń gbọ́ alákọ̀wé bó ló ṣe jẹ́ o. Landlord, take it easy. Watchman, what's the problem? Why are you shouting my name? My name, why are you shouting my name? It's preposterous. That is preposterous. Abeg quiet. Wetin be my way to talk now. I need to explain ara nǹkan tó fowó wa ṣe bá ṣe máa ń dáwó nepa fún sọ fún everybody kí everybody yẹ kó gbọ́ bá. Landlord, ẹni sùúrù o dẹ̀ fẹ́ kí wọ́n gbọ́. Fine, gbogbo yín dáwó fún mi lóṣooṣù. Ó dẹ̀ kó lọ́dọ̀ àwọn oníná. Mo ń sanwó yẹn. Ṣùgbọ́n bàtọ́ máa wálé tó máa wá jáná tó máa kó wáyà lọ. Wọ́n bá mi lé wọn dẹ̀ bá wife mi. My wife wọ́n bá. Ká ní wọ́n bá mi tó bá wife mi ni. It would have been a different story entirely. Kò ní rí báyìí mẹ́, wọ́n ní káwáyà lọ mẹ́. Kíni bá mi parí sí. Ẹ mẹ́jẹ̀ alákọ̀wé ló ń jàre. Ẹ wo ẹ mẹ́jẹ̀ alákọ̀wé máa fẹ́ kọ́tán náà fún wa o. Irọ́ gún báyìí náà ń pa. Kíni nígbà táwọn nẹ́pà wá èmi nìkan wọ́n bá ń lé kò sẹ́ni kankan ń lé làwọn nẹ́pà bá gòpò lọ. Mo ní ẹ bọ́ọ̀lẹ̀ wọ́n bá láwọn ògè wáyà mo ní níbo ẹ bọ́ọ̀lẹ̀. Ẹ̀yin ò bí ọmọ aláṣẹ àbí. Àbí ní wọ́n wá bọ́ọ̀lẹ̀ mo wá ń bi yẹn léèrè pé kí ló dé tẹ́fẹ́ fi gé wáyà wọ́n bá ní ẹ o pẹpẹsẹ o alákọ̀wé o àsanwó ná àṣewá ní mọ̀sánwó ná wọ́n bá ní alákọ̀wé pé wọn ò wá sọ́dọ̀ àwọn pé iná owó oṣù méje la sì jẹ àwọn ẹ̀ẹ̀kan péré tálákọ̀wé tún wá lọ sọ́fíìsì àwọn nẹ́pà. irọ́ ni o. nígbà tálákọ̀wé tún wá sọ́fíìsì àwọn gan kì í ṣe pé kówó wá o bẹ́ẹ̀ ni kò kówó wá ó ní pálákọ̀wé sọ wípé ara bàbá láńlọ́ọ̀dù ò yá o báyà mi mò ń bọ́rọ̀ bọ̀ ni. láńlọ́ọ̀dù ewo. bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ni. èmi. bẹ́ẹ̀ ni ẹ̀yin ni bàbá mi báyà wọn ò yá wọ́n wá gbé wọn lọ sọ́dọ̀ ọmọ wọn ní tirafu pé ńgbà wọn bá wá dé láìsẹ̀ wá sanwó náà àwọn nẹ́pà wa sọ pé ọwọ́ bàbá láńlọ́ọ̀dù ní bíìlì wà pé ńgbà bá tó gbé wọn dé látọ̀dọ̀ ọmọ wọn pé ni wọ́n tó wá sanwó náà ó wá yà mí lẹ́nu pé alákọ̀wé ro kúrò bàbá tèmi. What you did just like is what we call crinkle crackle. kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni kíkún yín wọ ní ká. kíni companies náà sọ. bàbá ẹyẹ má bínú. àìgbélé mi ni kò jẹ́ kí n bá yín ṣe ọ̀pọ̀lọpọ̀ pàdé. wọ́n lò travel kódà wọ́n ní ọjà ẹ̀kọ́ ti wọlé pé ó dọ̀ gbé ọ. gan ni. nígbà wọn ni wọ́n sì tún dé kọ́ wọlé kọ́ yọjú sí akọ́ wá kíá
mọ́tò dúdú kan ló gbédé ìwọ àtàwọn kan yẹn bí ẹgbàá yẹn ń jó lẹ́yìn ìfẹ́ lábàáyì àmọ́ bí o ti kó gbogbo wọn wá. àti ibi iṣẹ́ wa ni mo ṣe mọ̀ pé bẹ́ẹ̀ wọn bá tẹ̀ fẹ́ travel kéèyàn wọn mọ̀ travel ní iléyà kọ̀là àbí ìjọ kejì iléyà èèyàn lè sùn bẹ̀ mọ́jú ẹ ṣe o. alákọ̀wé ọ̀ ẹ̀ ṣe èèyàn rè o ọ̀ ẹ̀ ṣe èèyàn rè o ẹ̀ ṣe tí ojú akátá bá léwó báyìí ṣé ẹnu adìẹ tiẹ̀ ló yẹ kán ti gbọ́ gbogbo àná làwọn bàbá ìpè bàbá o wọ́n ti dàgbà o ọjọ́ bàbá yín ti dalẹ̀ ṣé tó bá dìgbà tí bàbá bá lọ nísìn tá bá máa ń kára ṣé ọ̀ọ́ni pé àǹkárá tá máa ń kára tán pé pàṣọ ṣé ọ̀ọ́ni ṣe ń bẹ̀ òwà tí wọ́n yẹ kí wọ́n ro kúrò wọn ní ìsìngbà tó ti mọ̀ pọ́ gbẹ̀yìn wọn tẹ́lẹ̀. gbàdá bàbá ayé àbàjẹ́ ni bàbá yín orí ń kú tẹ̀ tó kú tẹ̀ náà kàá tẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ mú wọn á ti pè fún ọ orí kú lójú mi ni. ìró kúrò yìí èmi wò pé kẹ́lẹ́yìn má síwájú kó níwájú. ẹlẹ́yin ìwèrè ẹni tẹ èmi mo bí ọ ni àbẹ́ wàá máa gbọ́ wèrè ọgbà lẹ́nu ilé ẹ̀dúró kí ló dé mọ̀ kàn wèrè jọdún àìtórí ọlọ́run náà ẹ̀ wá gbà mí kí ló dé mọ̀ kó wèrè jọdún lé báyìí kí ẹ ṣe wáyé kọ́kọ́rọ́ àrò lọ́yẹ̀ wọ́n kó fún yín àbí kẹ́ ẹ bá lọ́ọ́ de gbèsù gidi bí ṣe jẹ́ báyìí tẹ́fẹ́ bá tèmi jẹ́ ni àdúrà dáadáa òfowó rè é dá kò burú alákọ̀wé. a ní kó ọ̀kájú ẹ̀ láfi ní kó ọmọ bá wa mójútó náà iná nìkan ló mójútó yìí ara yín rè o tọ́ba yẹn níjọba àti ń bẹ lókè òṣèré dáadáa aspect kan nínú ilé iná lásán iná sì dàrú olójú. ẹ lákùn kan tẹ tó bẹ̀rẹ̀ alákọ̀wé dàkún ṣé wọn ṣàjànà yàrá àtọ̀dọ̀ tèmi. sẹ́yìn gbọ́ béèrè. gbàdà o ti ń sọ òbí olóbùkún báyìí wọ́n ní ẹja náà nú ilé oníṣẹ́ wọn ọjà náà ti ọdọ́ tiẹ̀ ṣé káńjí ló ti múná ni àbọ̀ múná lóṣogbo. irọ́ èmi sanwó náà ni mo ṣe béèrè bẹ́ẹ̀. mọ̀ tún làkà ìsọ̀rọ̀ rẹ̀ alákọ̀wé ọ̀dáhùn ni mò ń bí ọdẹ ọ̀rọ̀. ẹ dáhùn ẹ yà wèrè ẹ ní sọ̀rọ̀ mọ́ni. landlord orí èmi mi nìyẹn. ẹyin kẹ́mìrì ọjà wọ́n já náà lé wa kẹ́mìrì náà já dànù kò sí tó burú rẹ̀ ẹ bó ló ṣe fẹ́ lówó lẹ́sàn ẹ wá gbà mí. landlord èmi ní speech kan tí mo fẹ́ sọ. tẹ́nàtì mò ń gbọ́. a kàn sọ pé à ń polówó nepa ni ṣé ìrìn bó ṣe rí ni gbogbo tá à ń dájọ fún wọn ló fi ń ṣèèfì náà wo orúgbọ́n ẹ̀ náà. èmi náà wí pé orúgbọ́n yóò kò dúdú báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ wo bó ṣe kóró hanu bíi farao ibo ń bò ló kó o ná sí ọkùnrin yìí ẹ wo gò. màá sàn ṣe mọ̀ pé sálárì ẹ̀ náà lówó oṣù ni mí má ṣe ń gbowó oṣù yẹn màá máa rọ. máa rọ. rọ kiri. gbèsè owó náà. rọ gbèsè owó náà. ẹ ṣe máa ṣe báyìí ẹ ṣe máa ṣe báyìí gan. bá mi nígbà bá wá rọ gbèsè owó náà bó wọ́n ti ṣe wáyà. Risi boloda. mo ń lọ ibi iṣẹ́ ni. o ti ríṣẹ́ ìjọba. iṣẹ́ ìjọba kọ́ o télọ̀ mò ń kọ́. o ti kọ́ télọ̀. bẹ́ẹ̀ni. ọ̀kàrí láì ọmọ dáadáa ni ọ a máa sin mi bàtẹ́ pé ìranu wọn máa ń ṣe káàkiri wọn ò ní níṣẹ́ lọ́dún wọn fi délé ọkọ ń wọn bá bímọ méjì tán lọ́kọ́ ọkọ yìí sí yẹn bó o ṣe àfojú sí pọ̀ fẹ́ kọ́sẹ̀ ọ̀dà o iṣẹ́ télọ̀ pé o àwọn òde lo èbòrí ni àmọ́ wọn lọ́tà ń bẹ́ o ó sì hàn lára wọn iṣẹ́ ọ̀hún pé kò sí péyàn sílẹ̀ tó láyé ọ̀bọ orin náà télọ̀ máa kọ ni wọ́n ní ẹ̀ ń bá sọ pé ti télọ̀ bò yóò dá aṣọ ẹ̀bóra ni àwọn télọ̀ gan lọ́n kólé ayé lọ mo mọ̀ wípé ayé ádámù àtẹ́fà apẹ́tẹ́lọ̀ ti wà ní ẹ̀fí ewé bóra wọn aṣọ òun èbóra ẹ̀ ń bá ọ̀nà ti ya wèrè nu iṣẹ́ tó mú iṣẹ́ alálùbáríkà ni kò yá fojú sí dáadáa kò fojú sí dáadáa jẹ́ wọn wọnú ọwọ́ rẹ̀. ọdẹ mú ọlá kárí àwọn olówó wà ní. kò sẹ́nì kankan lé o àmọ́ àti rọ́mọkẹ́ndì kan wọ́n wà nílé ṣùgbọ́n wọ́n ń sùn torí wọ́n lọ sún òru. bó bá ti sùn ájì àǹgbàdé ti pọ̀ orúnkún ní sùn ọ̀rọ̀ owó náà nì ọkẹ́ mi lágàn ọmọ tí wọ́n ń pè kí á ti kà ní kéèyàn tẹ́ kí a gbogbo nǹkan tó wà lára àǹdí èèyàn ni bóun ní èèyàn ti máa jẹ́wọ́ kódà ọlọ́ngàn ọ̀fẹ́ bẹ́ẹ̀ bá jẹ́wọ́ náà láyé yọ̀wọ́ náà lọ́rùn ni o bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ bẹ́ẹ̀ àti pé náà sì nǹkan gba gbogbo kéèyàn kan máa ń pọ́n lò yàwó àlùkàn torí ẹ̀ wọ́n fi ṣe mítà tó bá sì wo mítà ní ìsìn eré tí wọ́n mítà ń sa fast lane wọ́n wà speed ni bí ẹgbẹ́ ń sin transport ni o apẹ̀rẹ̀ǹdẹ̀ náà jọ ni iná ṣe ìpẹ́ jò bí àkẹrẹ sí ní ìsinsìnyí ni wọn ìpẹ́ jò lẹ́ pé ẹ bá ti tàn báyìí sí wúrú ni wọ́n máa yí lọ báyìí lẹ́nìkan wà pé oúnjẹ wo ná òun gan ńgbà bá jí òun gan ìrànlẹ́ lẹ̀ fáwọn yòókù ni àbí. ọ̀kàrẹ̀ yá fojú síṣẹ́ rẹ o má bàa mọ sí ní ọ̀gá rẹ jẹ́ o ọ̀kàrẹ̀ Ọlọ́run wọ̀ ọ̀kàrẹ̀ tẹ́lọ̀ tuntun.
ẹgbẹ́ ìwẹ̀ fúnnu rẹ̀. bẹ́ẹ̀ la fi jàbọ̀ yín kọ́ láti bá ẹ jẹ́ kí wọ́n àdé náà ni àbẹ́yìn wọ́n àdó. èmi ò mọ ọkàn yìí lójú mi lọ sàlẹ̀ sá. ẹ̀yin kan wá pàfẹ́ẹ̀tì o bó lẹ ṣe ṣe tẹ́ fi wọnú létí ẹnìkan kan rí yín. kò sẹ́ni tó lé mi lẹ́yìn Rísí tí mo pàdé. rí kíni. mo pàdé Rísí. mo dáràn Rísí rí yín rédíò Nàìjíríà ni rédíò Nàìjíríà rí bó ṣe rí yín o gbogbo àgbáyé ló ti rí yín. ó sì mọ̀ kí inú bílẹ̀ wá. ọ̀tọ̀ ní tèmi sọ fún sọ pé ọ̀rọ̀ owó náà ni kódà òun náà sọ pé oṣù kó o ṣe sóòrò pé kìnnì kan lóṣù mọ́ nígbà tí èso òun pípẹ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ mi lówó náà bí wàá mọ́tò àárẹ̀ mi yóò jí ọmọ ní ọ̀rọ̀ owó náà ni tí wọ́n ń pè nǹkan àtẹ̀kà tí mo múra kankan kan báyìí náà òótọ́ ni kankan n kò sì dúró lọ kọ́ tẹ́lẹ̀ ọmọ pé nǹkan ṣe lọ ẹ wo bí ọba ti ẹ̀kú òkú owó náà lẹ̀ tí wàá gà lóòótọ́. Risika sójí ayé rẹ̀ mọ́ sún gbogbo tí kí àtẹ̀kà bá tiẹ̀ fẹ́ sọ ó yẹ kó lè sojú mi àti rọmọkẹ́sì nìkan wọ́n wà nílé gbogbo tí kí àtẹ̀kà ó bá sọ yóò sojú mi bẹ́ẹ̀ ni Risika ilé. èmi mo ń gbà bọ́ ta tó mà ní mo pọ̀ kiri wọ́n wọ́n. àtọ́wọ́ ti á báyìí lẹ́sìn tó bá wọn. ṣé o ti kó ti wọ́n náà tán. jẹ̀mbẹ́wò náà bá a sún kí. ó ti wà lára yín ní sẹ́lá àtẹ̀mí náà. pẹ̀lẹ́ kàkàkà tó kíkà tó. fẹ́tẹ̀ kà yọ̀dà fún yín ẹ sóríire ẹ sóríire o ẹ sóríire o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo kè fún ọ mọ́kàn pẹ̀lẹ́ àwọn náà ti fà mọ́ra ju máyẹ̀ àbẹ́kú o. lẹ́yìn tẹ́lẹ̀ bó wa bá wa sọ̀rọ̀ ọ̀nà sọ́nà ọ̀nà rèé sínú rè bó bá yá o wọ́n ní Risika olófòfó gbé bòrò ẹ dákun bí èèyàn bá sún eléyìí ní ìsìn tí wọ́n ní tọ́lọ́ngún ò ní mú yàn sí ọlọ́ngún ó fìyà rẹ̀ jẹ mí. ìyá bí ìní tó ti ṣẹlẹ̀ àti rọ tí mi nìkan kọ́ ní ó gbọ́ tí mi nìkan kọ́ ìyá bí dà ìyá bí. òkì mímọ́ kò ká lárinà mímọ́ àbìmú bí adé mọ̀lẹ́ kò sẹ́rí mi ló fi kìlọ̀ ṣùkúrú ẹnu àkàkà kúkú àwọ̀ òye àkàkà kúkú àwọ̀ yíṣìíríṣì ní ayé lẹ́wà ó lè fa mi ó lè jù tó kan lẹ̀ yábí ọ̀rọ̀ wà orí nǹkan kí lórí. yábí àní mo rántí rọmọkẹ́ pẹ̀lú kí àtẹ̀kà tí wọ́n jọ ń súnmọ́ra wọn wàá mọ̀ sọ́jọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀. ìyá bí yín nǹkan mò ń sọ àní àti rọmọkẹ́ àti kí àtẹ̀kà wọ́n ń kó fúnra wọn gidigidi tí ń bára wọn lájọṣepọ̀. rọmọkẹ́ Jésù. bẹ́ẹ̀ni tí mo jọ ká àǹtí rọmọkẹ́ àti kí àtẹ̀kà pọ̀ tẹ́ ẹ bá wà ń bẹ́ẹ̀ ń gbà náà ni ohun àǹtí rọmọkẹ́ ò dáa lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ náà ṣe oh my Jesus oh Jesus oh Jésù oh àǹtí rọmọkẹ́ tí tó báyìí ni. rọmọkẹ́ ọmọ Jésù ẹ̀yin kí lọ wá sí sí. ìdí ìṣe nǹkan kan o náà mo fi ní kọ́kọ́ wá sọ fún yín. ọ̀dọ̀ mi kọ́ yẹ kọ́ wá ọ̀dọ̀ ọkọ rọmọkẹ́ lọ́ọ̀lọ̀ ó porí ìyàwó rẹ̀ àti kátìkà tí wọ́n jọ ń lájọṣepọ̀ bọ́ ọ bá sọ fún un ó rí i pé rọmọkẹ́ kò ní san aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ jọ́ mi. ìyá bí n bá wá sọ fọkọ wọn sí òní ìdí wàhálà alẹ́. wàhálà kan kò sí bẹ́ẹ̀ bọ́ bá dijọ́ mi kà san sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni bọ́ sọ fún un bọ́ ọ bá sọ fún un kódà owó ńlá ni ó gùn yóò lọ kárí láì tó tiẹ̀ á sọ fún un pé ìyàwó òun ìyá lè owó tọ́pọ̀ ni ó fún ọ. wọ́n fún lówó ìyá bí tọ́kọ̀ àti ọmọkẹ́ báyìí bùn lówó yìí mọ̀ jọ yín lójú o torí wọ́n dá méjì ni. tètè lọ tó bá ń kó jẹ́mi náà bọ̀. kódà bá tún ṣe jẹ́ tún wá sọ fún yín. ń mọ̀ létí rẹ̀ rísìírísì kí n lọ sọ. ẹ lọ sọ fún un. ọ̀ràn ayé gbóná òun lọ òun bọ̀ ayé rọrùn. so yóò rí bẹ́ẹ̀. bí báwo. ń gbé ẹ dé sí òye kẹkàn sí mi pé ẹ ti dé. má bínú bí mo ṣe dé báyìí mo bẹ̀rẹ̀ sí máa ṣàwọn iṣẹ́ kọ̀ọ̀kan ni wò àná báyìí mo dẹ̀ ti sùn má bínú sí mi. ọkùnrin jẹ́rìsì mo fẹ́ rí yín fọ́rọ̀ kan ni. ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí màá gbọ́ mi ní lè dúró gbọ́nsìn bóyá tí má dé
káwá sùn. bó bá ṣe jẹ́ ṣẹ́gun ẹ̀ tó máa ń padà wá rí yín. tí máa ti dé tí máa fún ẹ ní nǹkan àti ìgbọ́rọ̀ ẹ̀. ìyá. mi tí ì lọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ ṣáà fún mi díẹ̀ nítorí pé máa mú un. ó dáa o ìrọ̀lẹ́ wa ń lọ yìí kì í ṣe aláàlọ́ dàbọ̀ kì í ṣe ọlọ́sẹ̀ dé àbí olóṣù kan o ẹ ti gbọ́. ó dáa farabalẹ̀ 5 days pé inú màá lò mí. kí lẹ. 5 days. ọjọ́ márùn-ún ẹ máa wo ṣe fáwọn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. máa gbọ́ ìyàwó ẹ̀ ọjọ́ márùn-ún táwọn sọ yìí ń sìn síbi nítorí owó ni. ẹ ó ṣe kókó owó náà ṣe kókó àmọ́ ẹ máa ro ti àná. wọ́n bá wo ṣe. kí n wo ṣe àbí ẹ má wọrí má wo ṣe ẹ má dùn. ẹ pẹ̀lẹ́ save the ẹ wá ẹ dáhùn kí lọ́mọ aláyé bàjẹ́ ń bá yín sọ. Risika wàhálà ẹ̀ pọ̀. ń tọrọ owó kọ́ yìí. ó ń tọrọ owó ni o. alágbe ni. èmi náà máa wá jọ lójú máa bá ara búrẹ́dì long máa bá ara bọ̀. máa wo ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọlọ́run ó sọ yín. ṣùgbọ́n mi ò fẹ́ lọ. ọ̀ràn ayé gbóná ó ń lọ ó ń bọ̀ ayé rọrọ ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n àkọ́ ọgbà sọ̀yà dàgùn alẹ́ ọ̀rọ̀ ọ̀ràn ayé gbóná ó ń lọ ó ń bọ̀ ayé rọrọ. ìyá Jésù. kí ló dé. kí ló dé tó ọ kákò mo ti ń wọ̀ látàárọ̀ ń bẹ̀ o nígbà mo ti fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlà kí ló ṣe ọ́ tó ọ kákò tó ṣe àdádì bí òṣìkí tí ò lépo. kí mo sọ fún ọ pé ó ṣe mí kí n tu ọ kí ló dé ganan ẹ fi ti ń ṣe tiyín o fàlànà gbọ́ tí ẹ̀ta rẹ ni là á gbọ́. a béèrè sínú ọ̀nà ẹ béèrè ká sọ fún yín ìlọlọ́run wí. ó ń béèrè sínú níbo lọ tó ṣe máa ń béèrè ọ̀nà sàǹpìsà owó tó débẹ̀ ni èèkọ rí bẹ̀ síréètì. ọlọ́run lọ́sọ̀ọ́nù kùrìánì ó ní àlìkà ọ̀mọ́wú mílẹ̀lì ń záì tó o bá rí èèyàn ọlọ́run bíi tiẹ̀ tí ń dì bẹ́ẹ̀ ṣe ń dì bíi mílíkì tí ọ̀dà mọ́ tó ti yé yín ó ní ẹbí léèrè ẹ mú rònú kúrò lọ́kàn rẹ̀ àwa ní agbérònú kúrò lọ. dídádì ló fa ìbànújẹ́ sínú ayé ti àbí mo ní kó o fi mí lẹ̀ àní nǹkan kan ò ṣe mí àbọ̀ràn wà ń bẹ ni kọjú má lè wà látó ń ṣe má lè wà tó bá ń ṣe tó bá kọ ọ láàrin sọmọ pé nìkan ń dì àfa àtúfẹ́ lù. àwa ní abéèrè lọ yín ni bóyá ojú tọrọ lálẹ́ àná bóyá ọyọ páànù ṣọ́ọ̀ṣì. ara ń ṣe lówó mọ́sálásí yín ò retí ẹ̀ ẹlẹ́nu sọ́run ṣóòṣù ẹlẹ́nu ṣọ́bọ́ lòsì ọ̀sọ̀ ẹnu bí ẹnu ẹja etí lọ́kàláwà hàn láì tí ìkírun tẹ́tì rẹ ti ń gbé kàmọ́ kẹ́ni. ebi ẹni ọlọ́run ni ọ mọ yọ owó mi ọlọ́run tọ́dọ̀ ńlọ́dà mi ó sì ń yọ owó lára ẹni ọlọ́run ọmọ pọ̀ ń ṣẹ́ lọ́ni. kì í ṣe pé ọgbẹ́ èbó èmi náà kàwé 36 books ni mo kà. fọ́. kí ó lọ́gbà lọ́wọ́ mi. ìrọ́kọ́. mo mú tẹ̀léra. ó yá what are your lips. ìṣe. kò tún wọ́kọ̀ sàmì rẹ̀ wọ́kọ̀ sàmì ẹ̀ nonsense idiot wọ̀wọ̀ dot no wọ̀wọ̀. your head is pushing. ó sì lọ gbọ́n kankan. get out. bẹ́ǹtì. kò jẹ́ mọ bí mo ṣàlùwà láti. kò lè mọ bí o ṣe dé. kò lè fẹ́ mọ bí o ṣe dé. ó fọkàn sáré wàrà tó ṣe tẹ́lẹ̀ ló dá sọ̀rọ̀ rọ. abẹ eléṣù ló ti wá. abẹ epo ni wèrè proper. kó sì lọ ìmọ̀ tó fọ̀rọ̀ lọ. ṣe ọrùn tí kò góòlù. nonsense. ẹ bá ti pọ́n àwèrè náà tí wọ́n kú apọ̀. nígbà pé wèrè ìwọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wèrè ni ẹ tán wá kó sọ́gbà orí nǹkan rí. láì ṣe mọ́là ewo gbogbo eléyìí báyìí. iná ló já máa fọ̀ lójoojúmọ́ kọ́ mọ́ bá a dín pẹ́ta. aago tẹ́ máa ń lù yín máa dín in létí ni gángan. ṣé tiẹ̀ ti wá di ni aláyé bàjẹ́ ẹ ṣàṣàlùwà lẹ kó ranù lọ ẹ pàṣẹ. Risika kíni lónà. bẹ́ẹ̀ bá sì léèyàn fẹ́ rí ọ báyìí ọ sì kojú sókè bígbà tí láìsí Ṣàngó Olúkòso kíni bó sì máa ti ń ṣe ọ àìmọye àwọn ọmọbìnrin àti àwọn tó bá béèrè mí lé tó bá ní ẹ dákun òsè bọ̀dá gbàdá wà ní ọ̀fà dúró báyìí ni bóyá mi gan wọn fẹ́ fún yàn ní ṣe ń jẹ ọjà tààrà lọ́wọ́ wọn ni ọmọ wo ọ̀rọ̀ pàtàkì kan mo ti fẹ́ rí ọ fún ṣé bí ọmọ wo sinimá eré orí ìtàgé sọmọ pé tó bá ń ṣe eré lọ́ngbà mi eré wọn ò ní yéèyàn
èyàn wà ògbà kíní ṣẹlẹ̀ nù wọ́n ní wọ́n fìyàn sí suspect tí wọ́n fìyàn sí suspect tó mọ̀ wá káàkiri bí i ṣé sífù ló pa ni àbí ọmọ ẹ̀ ló pa èyàn máa òun máa tó bá ti wá dìde ẹ̀ lóyè ó kàn rí ni. mo ní surprise fún ọ lẹ́nu mo ní suspect fún ẹ. kí lẹ ní tẹ ẹ fẹ́ fún un. Rísí sorry tí mélòó ní sọ ní ọ̀rọ̀ tí mo parọ́ ẹ kò sí wàhálà ṣé èyàn lè jọ lójú lọ sọ wọn. ṣèràtà mọ́ra yìí ẹ wo ẹ dákun gbọ́rọ̀ mi sọ. èyí jọ lójú lè ní tí surprise ẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ìwọ máa wọrí wọn lẹ́yìn tán gbéyàwó bọ̀ wá gbà ìgarùn ìwọ dúró síbẹ̀. èyí jọ lójú lè ní Rísí mo bọ̀. owó rè. Farisi. Ẹ káàbọ̀. Ó jayé. Ẹ sà. Sí ò sí. Kò sí nǹkan kan. Kí ló dé? Kò sí. Kí ló dé? Kí ló mú ọ? Nǹkan kò mú mi. Ẹ kí ló wá kó pamọ́ wìrì mo ti ń wọlé bọ̀? Nǹkan kankan bẹ́ẹ̀. Rísí. Sójú ń dùn mí ní àbí mò ń lógo. Mo ní kí ló kó pamọ́ wìtìwìtì ní ìsìngbà tí mo fẹ́ wọlé. Ẹ̀yin ṣe wìtìwìtì mo sọ àgà mẹ́yìn. Ọ̀dà kò sí wàhálà bàbá rẹ lèmi ṣe n gbọ́dọ̀ sọ pé kò ṣe báyìí àmọ́ dìde ó kékeré ọ. Dìde. Báwo ni ẹ jẹ́ ń jókòó báyìí? Mo ló dìde. Ó dáa. Àbí gan ṣe rí sí ni. O ti ń su owó. Jókòó padà. O ti ń su owó àbí? Mo ló kó nǹkan wìtìwìtì mo ló kó nǹkan kan. Dákun ń bo tí eléyìí tó mo kó lọ yìí. Wọn kò lè ń lọ ni. Ta ni? Wọn kò lè ń lọ. N bolo ti wá rí. Àjọ ló kàn mí. Ẹ̀ ń dájọ́. Rísí. Iṣẹ́ kí ló dé tó fi ń dájọ́? Kì í ṣèmi nìkan mo dà á tó bíi mẹ́ta. Nígbà àjọ wa kan tó kan àwa mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá kó fèmí pé kí n pín ni mo wá ń pín lọ́wọ́. Ìwọ àtàwọn ẹ̀rẹ́dẹ́jọ́ ń dà wọ́n wá ní kó o pín fáwọn kò sí wàhálà nígbà tó ọmọ ìpín mi ọba yẹn pín àti pé wọ́n bọ̀ ọ̀tọ̀ wọ́n dà rẹ̀ láàmú ọwọ́ akádúró owó ilé ọwọ́ àjókòó ilé ṣé ọsọ méjì mọ́ rówó ni kí má bàa rówó lọ rẹ ọsọ méjì mọ́ ìyẹn ọkọ̀ tí èfojú kówó ọwọ́ sáré kówó òjókòó ilé ọ̀dà kò sí wàhálà báwọn ọ̀rẹ́ rẹ bá ti dé ìwọ sọ fún ẹ pé tó owó nǹkan bàbá rẹ ti fẹ́ bọ̀ ká o ní sì bọ̀ tán lórí bọ́ ọmọ tó ọmọ ó tò ní. Rísí ọkọ rẹ ń rú ọ Rísí mọ yà ṣá o Rísíkù mọ yà ṣá o Rísíkù mọ yà mọ tí mo rí kí n tó sọ lóko wà Rísíkù mọ yà ṣá o àwọn akọ̀wé yìí wá sí iṣu ọmọ tí mo rí. mọ́mọ́ kó àpò bàbá Rísí. kò sí wàhálà nígbà tí àwọn ọ̀rẹ́ rẹ bá ṣe tán kó ní wọ́n wá bá mi kí wọ́n wá gbowó yín tọ́jú owó kí mo ti ẹ̀ sọ yìí ọmọ tí mo ṣe. ń gbà lọ́mọ. Kíni? Gbà lọ́mọ. Kíni kí n fi ṣe? Àbáríṣẹ́ mọ́jọ rí bẹ́ẹ̀. Àbáríṣẹ́ mọ́jọ rí bẹ́ẹ̀. Sórí ẹ̀ bàjẹ́ ni mo ní kó ra búrẹ́dì fún mi ta ń gbà lọ́mọ. Gbà. Ra búrẹ́dì kó ra mílíkì ọlọ́pàá kan sí mọ́tò òrìjínà àwọn o àwọn tí wọ́n funfun lórí nìkan ra. Ẹ máa lọ fi owó lówó ra búrẹ́dì ní ìsìn ní. Lè ṣiṣẹ́ nǹkan ṣiṣọ́ ni. Lọ́wọ́ bẹ́ẹ̀ ni wàá fún mi. Ó rà àwọn òsì. Àwọn ọmọ ṣe ti wá bàjẹ́ pátápátá nígbà tá a wà kékeré báyìí owó tá a bá rí a kò fáwọn òbí wa ni bàbá mi ẹ gbà o àwọn amowó òǹkowó pamọ́ fẹ́ mẹ́ yàrá ìyá ẹ̀kan ṣiṣẹ́ owó rí ni ọmọ nǹkan kan n ti ń dùn ọdún kù ọ̀rọ̀ rẹ̀ ẹja gbígbẹ ó di ẹ̀gúsí sí lẹ́nu ó yọ kíkú lára ẹja ó wà kẹ́gúsí sí lẹ́nu ó fi gbúrì ọlọ́bọ̀rọ̀ ó tì mọ́nu ó tì mọ́ ọ̀rọ̀ máa gíṣẹ́ ọ̀rọ̀ yọ̀ sí ó gbénu ẹja ó gbénu ata bí àfọkùtẹ̀ náà ọ̀rẹ́ wa gbowó lọ́rọ̀ àwọn tó jogún wọn jọgbà. Wajamu Rasulu la ilaha illallah. 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 Wajamu Olè náà ń pè bẹ́ẹ̀ bàrà ò bá ń sá. Ní kí n kọ́. Ní kí n lasọ pátá mú ẹ. Kí mo ṣe? Kí ló ṣe? Mo rò pé ní òkú kí ló ṣe? Àbúrò yẹn ó yẹ ọ̀rọ̀ tó fi pé kí ló ṣe? Báwo ló ń lè ẹ wá wọlé? Kí ni o
ṣẹlẹ̀ alẹ́ yẹn jú omi ẹni kí ló ṣe mo léyàn ń jalè ó lè paraku ni. mo lọ́lẹ̀ ní ọ́ ó lè ní ó jí owó ni owó tó lọ jí nílé ó lé. ẹ sì bẹ̀rù Ọlọ́run lé ká ẹ bẹ̀rù Ọlọ́run rí sí ò lè jí wò. ń gbà pẹ́rù kan náà ni. ẹ dákun kí ló dé náà tá ni wọ́n kọ̀ báyìí. kí ni ò ṣẹlẹ̀ mo lọ́mọ yín jí omi ẹni kí ló ṣẹlẹ̀ ẹ sọ̀kalẹ̀ wá yanjú ẹ̀. ọmọ yín lọ́jà lé o. Rísí ń gbọ́ bó ló ṣe jẹ́. jíjalè. Rísí bíi lọ́wọ́ rẹ̀ ẹ̀yin èèyàn wa ṣe é rí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ tọ́mọ yóò bá yí owó obìnrin ò lè kúrò ní. Risika tó láì Risika tó láì Risika tó láì. ẹ dákun Risika tó láì kọ́ lọ mọ́ ń jẹ́ Rísí mọ́ yà ṣáwò ní okọ̀ tá a sọ. Risika tó láì ń jẹ́. níbo lẹ́yìn ti kéwú náà tá ń kọ́ yín kéwú. àfa àbẹ̀sẹ̀ ni. ṣé ń bẹ láyé ni àbí wọn ti kú. mo lè kú. ẹ bá di pé ẹ fi kúrò àrùn ṣẹ́sìn ẹ dákun kí ló ṣẹlẹ̀ náà. ọmọ yín ni o. kí ló jí. ọmọ yín ni owó tó jí ni 1000 mi ló jí o. jẹ́jẹ́ mi ni mo fọwọ́ mi sínú lórí tébù kí n sì bọ́ ta kí n padà wọlé ó ti mówó ti dọ́fẹ́. Ismail yasa o kí ló ṣẹlẹ̀. Marisi ìjìwọ́ èmi ń bọ̀ láti ta mo wá lọ́wọ́ lẹ́lẹ́ mo wá mú. owó ń wulẹ̀ mo ní ṣẹlẹ̀ ń wo owó. ẹ gbọ́dọ̀ rárá ìwọ rí owó lórí olè ní ọ. olè kè. olè ní. níjọ́ tí mo ti máa wo Risika tó láì bí àṣà ló ṣe máa wò táṣà bá ń lọ lọ́rùn bẹ́ẹ̀ ni wọ́n máa wò tún wọ́n máa wò tún ìtí ó gbè ní wá ṣèṣe ìbalẹ̀ ọmọ gbé nǹkan Rísí o ti gbówó. àfẹjá gbádùn jáde àṣà ni igu ni wọ́n pè ní orí mi pàṣà ni àṣà ni igu lọ́ba pè é fún olówó lówó. lówó padà fún olówó. wọ́n kàn má gbélébù ni ó lè. ó lè má ṣe rí. Rísí ọmọ pẹ̀ mọ́ ọ̀sán irú rògbòrò. ara tí mo sọ ọ́nà olè inú. ẹ wo ariwo ètò gẹ o kí kálukú ó túká ẹ máa lọ kí ló dé kí ló bá ní wèrè báyìí gan-an. ẹgbẹ́ ni wọ́n bò kí kálukú ó túká ọmọ ìyá Jésù tó ní wọ́n kàn wọ́n lágbàgbà tẹ̀lé kù wọ́n kàn wọ́n mọ́. ẹ bẹ́ẹ̀ lẹ́ràn. àfa iye sá padà dà tí bá tún kẹlẹ̀bẹ̀ sí ọ̀run yín báyìí yóò kó sọ lẹ́nu ó tún gbé mi. tẹ́ ẹ bá tu bẹ́ẹ̀ ṣe tún ni mo ṣe dá padà. kẹlẹ̀bẹ̀ gòkè wá ni. lórúkọ Ọlọ́run láwùláwù aláàbò wa ta ìlà lọ́tọ̀ stẹ́ẹ̀pù wa bá yín padà ó tọ́ lómi tán yọ lè. kẹlẹ̀bẹ̀ ṣé kẹlẹ̀bẹ̀ yóò lo lift ni. ẹbẹ̀ ń lẹ́rẹ̀ mọ́ ẹbẹ̀ ń lẹ́rẹ̀ fi ọmọ ìjà. èmi mọ́ náà iye sá padà dà. a sọ fún yín pé kẹ́yìn náà wá ṣe ṣe tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ tẹ́ ẹ máa dákẹ́tẹ̀ ìwé káàkiri àti kọ́pánì. wọ́n mi lé lọ́kọ́ ló bọ̀ sàdúrà. láńlọ́ọ̀dù tẹ́ ẹ jẹ́ yóò jọ àmọ́ lọ́rọ̀ tá a sọ fún yín. olúwo rẹ̀ bá ti san ọmọ sanwó mi. tó fún lóṣù mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta ọjọ́ mẹ́ta wákàtí mẹ́ta ìṣẹ́jú mẹ́ta. ọwọ́ o tún yà lówó rẹ tán ẹrú ẹdún tún bí ẹnu. ìwà tẹ kọ́ mọ yín iná wá wù ń ta ẹ̀. bàbá sọ́fẹ̀ náà bí ẹ wá sẹ́sì irọ́ ni àti ẹ máa dákẹ́tẹ̀ wèrè kì iye burú bí eégún tí ń lé wèrè eégún tí ń lé wèrè ò ti jẹ̀bi ọmọ ẹ̀yẹ lópin wọ́n ti gé padà lẹ́nu ẹ̀sìn ọlọ́mọ àtúntò padà bá yà á láwù. ìyá mà jẹ mí o èmi àti ọmọ kẹrin mi ẹ̀gbọ́n ọmọ mi. Bísí. Yàbí. Kíni ọkọ mi gbẹ̀rù ọmọ pé mi ní ìrẹ́lẹ́kùn ọ̀yà lójú mi. àti ọmọ kẹpa ọmọ mi ó ní mo jáwọ́ lọ́wọ́. sẹ́mi ọ̀wà mọ̀ pé wọ́n kọ́ ló mú lówó ìbọn ọba rí ńlẹ̀ ni ọba rí o sì fún ní nǹkan bọ́ ọba fẹ́ jí lówó ni ò ní sọ pé wọ́n lọ́ba rí o ò jí o ẹkún tó ń sun gan ní bí mi náà ọ̀yà lójú ẹ̀ nù. kẹ́ni lọ́mọ kẹ́ ti dọ̀ lóògùn nù báyìí ìwọ ló kù tó wà fọ́ lẹ́yìn bọ́ ọba ti á fọ́ lẹ́yìn báyìí tó ọba ti ń lọ wájú èmi lóòrì lẹ́yìn rẹ̀ ọmọ tó lè ṣe fún mi. ìyá bí àti ọmọ kí ó gbà ní tí ìfọ̀jú wọn rí. ọ̀yà dédé. aláì. kò sí àkákò báyìí owó tó jì lọ parọ́.
ọmọ kẹtì níta ẹ gbà èmi ẹ lè ṣèrú ẹ mọ kí n jẹ́ fojú mi ẹ lè ṣèrú ẹ mọ. wọlé encasement ní kẹ́ ẹ ṣe ṣe àríkẹ́ bá ti parí ẹ̀ jẹ́ kí n mọ̀ bó má rojọ́ ebi ń pa mí báyìí ebi eré ẹ̀ pa ní kọ́rọ̀ wọnú ẹ̀ ọ̀dà máa pẹ́ jẹ́ kí n wá kú jà Rọ́mọkẹ́. Wọ́n kan tó ṣe fún mi wọ́n náà ya tẹ́sítẹ̀. Kí ló wà ń bẹ̀? Àdúgbò tẹ́sítẹ̀ náà. Ebi tó bá wà ń bẹ̀ lẹ́ sọ. Sórí ọ̀pẹ lórí pé yọ̀rọ̀ wà nínú nǹkan tó wà lẹ́yìn náà. Iyọ̀ ló wà ń bẹ̀. Ìwọ fẹ́ pa èmi. Ó ga iyọ̀ sí. Ọbẹ̀ tí ò sí. Kò sí. Ọ̀kadà kọ́ yìí. Ọ̀kadà ò gbá mi. Ọ̀kadà ò gbá mi, ọkọ mi ló nà mí. Ọkọ ìrọ́nà báyìí. Bẹ́ẹ̀ni. Nílùú tó lófin. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe? Tí ìwà lò báyìí tó bá bá fọ́ ẹ̀ jẹ́ báyìí. Ṣé kò wọnú ṣé kò lu? Kí lẹ wí? Mo ní sórí rẹ̀ olú wọnú báyìí. Olú. Kò lu ó jì ní sẹ́ ti gbọ́. Ẹ wo ẹ bẹ́ mi kìlọ̀ fún Risika. Ẹ bá ń sọ fún pé tí ọ̀rà yóò san. Torí mi mọ̀ pé sí ọwọ́ rẹ̀ ni. Ó ló ṣokùnfà nínà yẹn. Àmọ́ yìí ń bínú. Yìí lè bínú. Torí inú tí mo fẹ́ fi bímọ ìgbọ́dọ̀ fi bínú. Mọ bínú sí ọmọ kékeré ni kí ni ọba wàá ṣe gan tọkọ tí ó fi máa nà báyìí sáfárá farabalẹ̀ tí bá ti ń wọlé báyìí yín sì ná tọmọ gbariwo rẹ̀. A ní ẹ má wulẹ̀ ná ọjọ́ ń bọ̀ lólúwọ lọ́rùn àwọn ọmọ ogun wí yóò gbúrò mi gbọ́. sọ́tún bá bímọ sí ni kí ló mọ ilé ṣe tó fi lè ba orí ẹ̀jẹ̀ báyìí orí mọ̀lẹ́jà kì í bàjẹ́ ó tún wá lóde wọnú sẹ́jẹ̀ tó ní ta lóbìnrin lọ́pọ̀lọ́ báyìí. Kí wàá ní ti rí sí náà gbogbo tí ń bẹ̀rẹ̀ tó fi jẹ́ kó o lè sùn lẹ́yìn ọkọ rẹ̀ báyìí. Ń bọ̀ bá dé yọmọ sàlàyé ara rẹ̀. Ètò wa sábàbà tó kàn bẹ́ẹ̀ kò yé mi tó fi jẹ́ kó o lóò fún asábà mi lọ́kọ rẹ̀ bí náà. Tó rẹ̀ fún yín. Hello. Ìyá Bólú. Ẹ wo ẹ má bínú o. Aṣọ yín ò lè parí lénìí. Mo ṣàlàyé fún yín. Pẹ̀lú ògbọ́n náà lọ́la dédé ìwò ìkẹ́ wá gbà ṣe gbọ́ ẹ ṣe. Risika ẹ bá ń gbàsọ tí mo ní oge wá. ó ní náà. Sórí ẹ̀ burú ni. Risi sórí ẹ burú ni ṣé bó ṣe gé aṣọ fún mi ni ó ti padà ta kàn ó rí àwọn tó dé lẹ́yìn ẹ wọ́n ti mọ ọdún kèlò tó dé ni. Ọdún kẹta. sórí pórí ẹ ti padà burú àbí wo aṣọ tó bàjẹ́ yìí ó ti dáràn. Bẹ́ẹ̀ni ẹ wo ọ̀gá ẹ mọ̀ bínú bóyá kẹ́ fún mi kí n tún gé. Mo ní kẹ́ fún mi ní mi kí n tún gé. Fún ọ ní mi kò tún gé. Kí fún ọ ní mi kò tún gé. Kó o tó bá yé ẹ̀jẹ̀ bó ṣe bá yé lè jẹ́ wo. Bóyá ò tí ì gbọ́ tẹ́lẹ̀. Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ inú ẹ̀kọ́ ọmọ ìgbọ́ báyìí. Ó ti jẹ gbèsè. Ó ti jẹ gbèsè ọ̀rọ̀ àkọ́. Tọ́lá sọ tọ́ ọba jẹ́ ìyàwó sọ́jà lónìí. Mo padà jẹ gbèsè. Tèmi tán. Bó ti jẹ́nu, ọyá gbà lọ́ọ̀ mi. Wo bó ṣe wá wà lọ́wọ́ rẹ̀ lọ kó inú ṣọ́ọ̀bù padà. Kọ́ wá lọ́dọ̀ àwọn tó bí ọnu ilé. Pẹ́tò ọ̀ràn ńlá gbèsè gidi ó ti wọlé tọ̀ wọ́n wá. Mo dáràn.
bọ̀ lọ́lọ́ ní mọ̀ lọ lẹ́sìn. mo wá ní ọmọ ká sọ aláṣọ lọlé olórí olórí ibú ni ọ. kẹ́ni ìjọ máa ọya àfihàn. Màrí sí mo ti jẹ gbèsè o. Mo tún jẹ gbèsè mo ti bẹ́lẹ̀. Ayé gbóná sáyẹ̀ ò ti ta báyìí. Owó tó jẹ́ kó fi kọ́sẹ̀ gangan àti ìsantán o tún lọ rí jẹ gbèsè. Kí ni tó ṣẹlẹ̀ gan pàtó? Bàbá mi ìyá ti jẹ mí. Aṣọ ìyàwó sójà mo bàjẹ́ ni mo ti gé o. Rísí torí Ọlọ́run dákun dódódó ṣó o tí ì fún aládìrẹ́sì bí? Irú ọmọ wo lọ fẹ́ yá ìtorí Ọlọ́run? Bàbá tó bí mi ń dá ọmọ ń wọ̀n pa ṣé wọ́n lọ fẹ́ pa èmi ni? Gbogbo ọjọ́ májí láyé mo máa ń sọ àdúrà fọlọ́ pé ntí ó mú mi dọ̀bálẹ̀ fẹ́ nìkan tí wọ́n fi máa ń pọ́n lẹ́gbà ọlọ́mọ tó jẹ́ rí mọ́ láíláí ọlọ́mọ jẹ́ sójà tó wá sẹ̀ ní ìsìn kọ́ báyìí sọ fẹ́ bá tèmi jẹ́ ni wọ́n mọ̀ yìí. Ìmọ̀ máa gé mi ṣẹ̀ṣẹ̀ gé mo sì gé ní. Ọ̀nà tó dá kan ń bẹ́lẹ̀ ètí ìtàn kí ló fà wọ àti ọmọkẹ́ papọ̀ ìwọ tó fẹ́ máa gbọ́kọ̀ ọmọkẹ́ ni sọ fún mi tó fẹ́ gbọ́kọ̀ ẹ̀ ni so tí ọmọkẹ́ náà gbàdọ́ dé tó bá rí ọmọkẹ́ orí ẹ̀ fọ́n ká báyìí bí gbẹ́ fún close range ìbọn ni bórí ẹ̀ ṣe fọ́n rí ọlọ́kọ̀ ọ̀hún lọ́nà ó ní wọ́n ló sì ń bẹ́ ń díẹ̀ Rísí kí ló dé torí Ọlọ́run kí ló dé náà. Ìṣe mi bàbá Rísí kì í ṣe mi mo jú sí Ọlọ́run lára àti rọmọkẹ́ ni. sẹ́yìn ń gbọ́ Musa tọ́lọ́run ránṣẹ́ ọmọ Ísírẹ́lì ìwọ jẹ́ tọ́lọ́run ọjọ́ mọ̀lẹ́kà ni àbọ̀ ojú ìṣe ìwọ irú ọmọ bìlísì wo ni ọ wàlẹ́ ọyẹ kí n mú ọ kí n tọ̀ ọ̀dànù ni ọyẹ kí n tọ̀ ọ̀dànù ni tí báyìí pé òwú ẹrú ti tán ẹbí rẹ sì kọ́ mẹ́sílẹ́sọ̀ dọ́dún ẹrú tó ọyẹ kí n ta ọ kí n tó gba làdá ni pé ẹ bá ń kó làdá lórí rẹ̀ irú ayé ìwé wo ló ń gbé báyìí náà ìwọ mọ̀ yìí just tell me sọ fún mi o tún máa sọ ìyàwó sọ́jà ọ̀bàjẹ́ sọ́fẹ́ bá tèmi jẹ́ ni sáyé rẹ̀ mo wà ni. ẹ mọ wo mi ràn bàbá Rísí ẹ mọ wo mi ràn. n ma wo ọ̀nà báyìí ni ma wo ọ̀nà báyìí ni nígbà tí yẹn bá wo DSTV tí ń wo Africa Magic ní ìṣe máa wù ọ èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ọ rẹ̀. mo dáràn. bàbá ti wo ọ̀nà ti ẹgbẹ́nu ẹnu yóò dórí íńtánẹ́ẹ̀tì o. wọ́n sanwó rẹ̀ ẹ̀dọ́ ọ̀tẹ̀ ẹ̀mú mi tó gbé kalẹ̀ yìí. gbèsè mo jẹ o. ọmọ tó gbọ́dọ̀ jẹ́ gbèsè ó lọ mú gbèsè ọmọ tó mú gbèsè. ọmọ tẹ̀lé aláṣẹ ẹni máa máa dá líbà dé ló máa wọlé máa wáyé àti ilé máa sábà kan náà àdúrà àkùlé àkùwálé àdúrà àtàkùn tẹ̀tù wálé àti àkàkàdù fún káyọ̀dé àzìmí. àyàmọ̀ sọ̀rọ̀ aláṣẹ ẹni máa máa dá líbà dé ló máa wọlé káwáyé àti ilé máa sábà kan náà àdúrà àkùlé ناصر أقبل حق ولا حد راس أذكر مستقيم ولا علي على قريب فكرة إلى عظيم لا ما زولي على سيدنا السلام عليكم. وعليكم السلام. Rafa. Risika láì ọmọ ti yú Ọlọ́run jókòó. Ẹ ṣé àfà. Ṣé wọn pé mo sọ pé mo fẹ́ wá rí yín. Ọ̀ṣọ́ bẹ́ẹ̀ kò ní ọ̀rọ̀ wá ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ ń kún ètò bàbá wa ní ọ̀ṣọ́. Ṣé rí àáfà mo fẹ́ mọ kéwù ni mo fẹ́ kéwù gidi ni ṣé rí bẹ́ẹ̀ tí máa kéwù ìmọ̀ wo èmi náà ìgbà mi ẹni alámísẹ́ rẹ̀ kíní kan ẹ̀sà máa sọ ṣé rí bẹ́ẹ̀ tí wàá máa sọ ìmọ̀ wo èmi náà. ní kéwù Risika tó láyé ọ̀fẹ́ kéwù kéwù tóbi gan-an kéwù tóbi ọmọ tó fi lè rí kéwù ké. Àkọ́kọ́ rẹ̀ Risika tó láì tó o bá kọ́kọ́ fẹ́ kéwú ó kọ́kọ́ lọ pa kébékébé tì kí ni mo sọ fún ọ pa kébékébé tì kó lè bá àròdọ̀ Ọlọ́run dé sí ẹlẹ́ẹ̀kejì ni pé tó o bá ti sọ fún bàbá rẹ pé mo fẹ́ kéwú o lọ́dún àfáà Ṣàlíṣù èmi àfáà Ṣàlíṣù àfi kéńjẹ mi ẹ ti ń gbé Lárúbáwá ilẹ̀ wọn mo dàgbà sí. Ṣé ti bàbá mi àáfà tí bàbá mi ò lè ti ọ̀gẹ̀dẹ̀ ní kò tó nǹkan tá à ń yàdá sí. Bàbá rẹ. Bẹ́ẹ̀ ni. Ṣé pé tí bàbá rẹ ọjọ́ nǹkan kan. Àyín tí mò ń sọ kàn wo àáfà yín tí mò ń sọ ni pé bí n bá sọ fún bàbá mi wọn ò gbọ́. Pé tó o bá ti ké náà bàbá rẹ ó dunnú sí i. Bẹ́ẹ̀ ni. Bàbá sọ pé òde ò ní bàbá tí ó lè tọ́jú rẹ tó ti yọ ní ìsìn ẹ̀yìn kọ̀. Ó ti ké o. Ṣé wàá rí ké tó ń wò yìí ó lè pele ń pele káìdádù tá ń ká ẹ̀ ìṣọ̀rí ní súra wọn ìbí álífù láti bẹ̀rẹ̀ fún ọ. Àáfà láìsọ ọmọ kékeré ń bẹ̀rẹ̀ láti álífù mi ò lè bẹ̀rẹ̀ láti álífù ibi tó tún jálífù lọ tó ga jálífù lọ mo ti fẹ́ mú.
torí wọ́n wẹ̀ ọbẹ̀ máa sọ pé Òkèlè yẹ ìfọ̀hún Òkèlè yẹ ìfọ̀hún Òkèlè ọmọ ẹ lọ. bẹ́ẹ̀ni. Risika tó láì. mo ń dá iná àfa. sámọ̀ rẹ lọ. ọwọ́ mi dà. nígbà tó ti ní ti bàbá rẹ kò sóró tó ti yọ. ọmọ wí tẹ̀lé mi àti bẹ̀rẹ̀ kéwu Risika tó láì àti bẹ̀rẹ̀ kéwu ọgbọ́n. wọ́n mọ̀ pé alif tó ní asẹ̀ lókè ló ń jẹ́ a. alif tó ní wásẹ̀ lókè ló ń jẹ́ ha. tó ní wọ́sẹ̀ nísàlẹ̀ ló ń jẹ́ i. tó ní wásẹ̀ nísàlẹ̀ ní jẹ́ i. ètò tó ní dọ́mọ̀ lókè ló ń jẹ́ u. ètò ní dọ́mọ̀ lókè ní jẹ́ u. àpèpọ̀ rẹ̀ ní a i u. àpèpọ̀ rẹ̀ ní a i u. nígbà tó ní wọ́sẹ̀ lókè ló ń jẹ́ bá. bá tó ní wásẹ̀ lókè ló ń jẹ́ bá. tó ní wọ́sẹ̀ nísàlẹ̀ ló ń jẹ́ bí. èyí tó ní wásẹ̀ nísàlẹ̀ ní jẹ́ bí. tó ní dọ́mọ̀ lókè ló ń jẹ́ u. èyí tó ní dọ́mọ̀ lókè ní jẹ́ bú. bá bí bú. bá bí bú. ó tó dáwọ́ òkè ó ṣe wòlímọ̀ ibi ẹ̀wà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. ẹ̀wà. nígbà báyà lọ bá débi àkùkọ nígbà báyà nìwọ náà gẹ̀ẹ́sì ẹ̀yìn àríyá máa mọ̀ ẹ́ lú ní kátó láyé aráàbò ní ìgbọ́dọ̀ fọ́ọ̀kọ̀ lọ́gbọ́n ìrọ̀lẹ́ lọ́wọ́. Alhaji mo ti ń bọ̀ in fact mo ti wà ní mọ́tò báyìí mo ti rí miss call rẹpẹtẹ ni inú mọ́tò mo wà báyìí. olórí burúkú láǹtí rọmọ kẹrin wọn wá rí pọkọ àwọn jáde lọ́tàn wọn wá gbọkùnrin wọlé wọn gbà àfi Jésù náà mọ̀ parí. Hello, Uncle James. Risika ọmọ bàbá láńlọ́ọ̀dù ni. Ṣé ẹ ti wọ mọ́tò? Bí mọ́tò yín bá ti kún ẹ bọ́lẹ̀, ó léwu o. Ẹ sá mọ̀ àní ò sing, ẹ wo ẹ sá mọ̀ bọ̀ nílé. Àló léwu bẹ́ẹ̀ bá wálé ẹ mọ̀ bọ̀ nísìn. Ńgbé ẹ bá sá délé ẹ mọ̀ tún bí mi léèrè pé kí ló dé. Ńgbé ẹ bá délé ẹ mọ̀ tí ń ṣẹlẹ̀. Ẹ mọ̀ ju ọ̀pẹ. Ọ̀kadà ni ẹ gbé kó lè yá yín. Bẹ́ẹ̀ni. Lébu sán ìdúró ọmọ kẹtì ní ọ̀tá àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. bí mo bó dùn tó báyìí o. ọ̀rọ̀ ẹgbẹ́ ìfẹ́ yà. àmì méjì tí mo sì mọ̀ tẹ́ mi lọ́rùn jẹ́ ẹsẹ̀ kan sí. ìwọ kan wo ìwọ dá fún ṣe lẹ́yìn méjì. ọ̀rẹ́ mi. èwo ni ìkọlù. Tudo bom? Mudando. Vamos aqui. Vamos aqui. Lọ fún ìgbókò. Nínú ìbẹ́ẹ̀dì. Nínú ilé mi. Àṣìlóòtọ́ ni Risika sọ. Risika náà. Risika. Ìwọ láti mo ṣe tọ́jú ẹ̀ tó wọ́n bàjẹ́ kó kí lóko yẹn lọ́rùn. Bàjẹ́ kí lóko yẹn lọ́rùn. Àṣìlóòtọ́ ọdún ìyá Jésù àṣírọ́ ni. Èso òun lọ́sẹ̀ lálẹ́ lóru kò sígbà tó yẹ kí lọ sóòrù àṣírò lọ ń pa. Apá mi yóò pa mí padà. Sọ̀rọ̀ tó kárẹ̀ ẹ̀rọ tó kéré àti ètò tó bí kò rè fẹ́ yẹ. Nífẹ̀ẹ́ yẹ wọ́n. Onítèmi dá fún un. Onítèmi dá fún un. Rọ́bọ̀kẹ́ lọ́sùn ìgbìmọ̀ àjọ fún ọ. Risika, how many Risika do you know? Sorry, téèyàn bá gun ẹ̀sìn nínú mi lẹ́ni. Èmi nínú mi dúdú láyé látijọ́ tí ìyá mi ti bí mi. Sorry, ìjókòó tó jókòó yìí. Ìṣe ló dàbí ìgbà tí èèyàn bá lọ sí embassy tán bá fún ní físà ìlú ìbò tí wọ́n wá ẹ̀ńdọ́sì rẹ̀ pé gbà. tó bá ń ní. tó jù bẹ́ẹ̀ lọ ni ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ mi. Wọ̀dàgbàdà ẹ̀yin ilẹ̀ ń sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé yìí náà ti dá mi síwájú ó di dandan kẹ́ ẹ tẹ̀lẹ̀ tútù ara ilẹ̀ tútù tẹ́ ẹ fẹ́ tẹ̀ ń lódì fáfún bí mo ti jókòó tì yín. Sọ wá rí eléyìí tó ń wò yìí ààrẹ àṣà lásán là ń ṣe yìí sọ wọn pé tí wọn bá fẹ́ ṣe eré sinimá àbí àwọn olórin wọn máa ní àwọn ṣe practice pé sọrí àwa fẹ́ wọ location gangan ìpè tí wọn bá wọ location gangan tó fẹ́ ya fíìmù tó wá pé action ibẹ̀ gangan ni iṣẹ́ wa action gangan fíìmù gangan ni àwa fẹ́ yà báyìí. Location kìíní. ọmọ túmọ̀ ẹ̀. Síkírà alẹ́ mi ní ìjà gbogbo àwọn tó wà lólè yìí ò já àfa
àfáwọ̀ bó réyàn jíjó náà gbígbà téèyàn ń jobi tó ṣe yín mẹ́sẹ̀rì bí ilé tó ti dógùn àbí bàbá kátìkà ṣé àwọn kan wà làásẹ́nu àbí olùsí délé tí wọn kówó náà jẹ akọ̀wé séèyàn nìyí ò ní èmi mú já sọ́rí bọ́ sí wàyí nìsín bọ́rìsì bígbà tí wọ́n bá fi bọ́rìsì sínú kẹ̀kẹ́ tí wọ́n ń gùn lọ píkìrì á tún gun kẹ̀kẹ́ bígbà tí èèyàn bá tẹ pẹ́dà kẹ̀kẹ́ gbàgbé gbogbo ẹ̀ láṣẹ ń bilé ni. ṣé nìsín wá ni. ìsín ni. ẹ wo bọ̀dọ̀gbọ̀dọ̀ ẹ mú ìjà sí nìsín ẹ wo bàbá mi ní kí wọ́n ti ṣe gbogbo orun nǹkan máa kó kéré. bàbá rẹ sì ń báyé rẹ jẹ bàbá ò fẹ́ jó máa dùn bẹ́ẹ̀ ni tó bá tọ̀wò ọ rí pélé rẹ lóluwà ọ nífẹ̀ẹ́ ṣe nǹkan mi mọ̀ ọmọ sáré yọkọrọ wa ni bó sòrò ọmọ yọkọrọ wa ó dùn ayé lọ bá dábàá mi lóhùn bá mi ò fẹ́ fọ̀nà tó tọ́ mọ́ ni o bá mi ò ṣerú ẹ̀ náà bí wọ àyínkán gidi ni nǹkan tí ò sí yọ kó nù gbèsè ayé yẹn ni. bọ̀dọ̀gbọ̀dọ̀ àmọ́ ṣé tí n bá wá ṣe kò ní doyún. you for my eyes ọ̀ṣubú sọ́wọ́ mi dànù doyún ìròyìn wo lọ fẹ́ ní dákun jọ má bínú ṣe ìrítọ́rí mi ìmújọ tó lè fún yàn lóyún. bùdàgbàdà lẹ́yìn tẹ́ sọ pé kinní yín ó ju títí ọmọ lọ́ta lọ. ìgbà kan ní ìmọ̀gbà tó di kò ju ẹdun àrà lọ́mọ tán sọ sínú epo pupa ìgbà kan ló dàbí ọmọ lọ́ta sọrí nísìn ká ní ká ṣe eré ìtàkì tí wọ́n máa ń ṣe ká ní pé ìwọ nísìn ọ̀sùn tí wọ́n bá ti wá sùn èmi ó kàn fẹ́ wù rẹ̀ ni tí n bá ti bẹ́ẹ̀ wẹ̀ èmi ó kàn wọlé ni a kàn mọ́ sí ìgbà tá a gbé kẹ̀kẹ́ ní pákàpìkì. lẹ́yìn owó tẹ tó fún mi ẹ̀ tó fún mi ní nǹkan. ó di sọrí irú rígì tó tọ́ bá mú wá ní ọmọ owó jáde ọmọ mi tọ́ bá ń fọ ọmọ ẹlòmíì sì rí bọ́ ọmọ ẹlòmíì ọmọ dúdú débi pé àwọn ará ilé kejì ó mọ̀ wò pé ọmọ wọn náà fi yà jẹnu lé irú sáńtàkìtọ̀ ọba mọ̀ tí n bá fi lè mọ sáńtàkìtọ̀ ní ọ̀tídá rẹ̀ náà ìwọ mọ̀ wọlé. ìwọ mọ̀ kọrin báyìí. yé wọ́n jà ara rẹ̀ ó le. ẹ dúró ẹ jẹ́ n gbẹ́sẹ̀. fi ábírèkì ilé ẹsẹ̀ ọ̀tá bírèkì. ọlọ́run o. ó bá wọn mọ ṣé ni o. ọlọ́run náà ló ní wáyé. ṣé mo pè ní ẹsẹ̀ rí. sọrí ìwọ ló bínú kọ́ mọ́ wọn forí gún gbàgede. ọlọ́ olùkọ́ ọlọ́ àṣẹ tiẹ̀ wọlé. kí ni wọ́n lè wọlé. kàtẹ́kà torí mọ́jìyà ló jẹ́ ká máa mọ́jìyà lọ fáwọn kí n má bàa jìyà kí ibi ọmọ bàa pa mí kí n má bàa ra sá kí n má bàa ra ló jẹ́ nǹkan lé o máa gbowó ilé mi fún mi lóṣooṣù báyìí kí n sì máa kó mi fún mi kí n máa fi jẹun owó yìí ni o owó yìí ni o ó ti tán. ó ti yé mi ẹ fọkàn balẹ̀ tẹ̀hún gbàdẹ tún ti ṣàlàyé fún mi nísìnyí ń jẹ́sẹ̀ kọjá ibi tẹ́ ẹ rán mi ṣé bí kò wọ́n ti máa tẹ̀yìn lọ́ni ẹ fọkàn balẹ̀ èmi ó ṣe gbogbo ẹ̀ lọ́rùn èmi máa rírì ilé àbẹ́ tí wọ́n bá fowó tọ́ bó ṣe jẹ́ kọjú sí mi kọjú sí ọ èmi mo máa ń tọ́ bá dú. àti kọ́rí ọ̀rọ̀ run dákun ṣé ti rin kálò ni àbí ti búlọ́ọ̀kù àbí ti yẹ̀pẹ̀ tó fi dórí líńtẹ̀ ilé ọ̀rọ̀ run láti kọ́. sábà láti ẹ̀ sọ fún mi ṣébi ṣé táwa ń ṣe ni ẹ mọ̀ pé láńlọ́ọ̀dù ṣe ń pè ìwé ṣe kọ́ọ̀sì ẹ̀ yunifásitì ẹni tó lọ́n bá kọ́ mọ́ ni ẹ fẹ́ gbọ́ dírẹ́fà kan ti wà tó gbélé fún mi tí mò ń bá mójútó rí báyìí ọ̀gá títì ń wà kọ́ máa ro kí ni wàá pè sówó ọ̀gá òjò owó ti dírẹ́fà lọ torí pé àkọ́ mọ́ ni ẹ mọ̀ pé mọ́kà àtẹ̀wọ̀n abẹ́ ńpọ́ lọ ń pè yẹn ni ọlọ́dún náà bá pèsè mọ́kà yọ ọ lọ bẹ́ẹ̀ wọn náà bá pè yẹn báyìí wọ́n tún ọ lọ náà ni ẹ ǹdẹ́yìn bá fọwọ́ ara ẹ̀ fa ni nítorí jẹ́ pé ẹ lè kọ́lé ẹrù dáadáa síra yín ni tẹ́mi ní wàá bàjẹ́ ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ẹ̀yin á fẹ́ mọ̀ pé ẹ ti fa líle mi lọ tí yín ni pé ní bá kí n kẹ́ ẹ dá wọn lóhùn títí dá ọba ṣe dá ẹ mọ́ ẹ̀yin ẹ wò ìrọ̀rùn ní ọ̀bọ̀ sí. ndúdà tó tún kó kẹ́nìkan o àwọn òfin tó mọ̀ ṣe fún ẹ̀ náà dìún dákun jẹ́ mú ẹ gbọ́ kó tó máa sọ̀rọ̀ fún wa èmi gángan wọn ṣàkọlé mi bí a máa ṣe lábàádòfin àbáni ọmọ mú wá kébì ọmọ máa sọ dòfin bó ti jẹ́ nu má jẹ́ kí lẹ́gbẹ̀ẹ́ aṣòfin wà lọ́dọ̀ tiẹ̀ nìkan má tí mo fẹ́ nu. tọ̀wé téèyàn bá fi àgbò fògùn báyìí ní ìfòkùn ẹlẹ́ni ẹ̀ ń pèsè táwa ṣe kéṣe pé èèyàn sì máa fún wọn gbalẹ̀ ìwé kan lọ́ọ́ máa lọ sí kóòtù lé lórí bí ìpè ni bí ìpè ni ẹ̀bùn àti ẹ̀ ń wò pé nìkan tẹ́nàntì wí èrò tó ń lé sí dáadáa èlò wọn ń san tẹ́ ẹ bá sírò tẹ́ ẹ fi kọ́lé tẹ́ bá yọ owó yàrá kọ̀ọ̀kan mẹ́ba ẹ̀ owó tẹ́ fi kọ́lé létí ìpàtàn ọdún kọ́lọ́njẹ́ mi yín ogun owó ilé kẹ́tó lè sọ pé rere
ọlọ́mọdé wọn sọ pé ń bọ̀ àwọn bá sọ pé àbẹ̀ tán pa àgbàdá sí o jèrè ló wọn sà àmọ́ sẹ́rí àtẹ́láǹtì tẹ̀ wọ́n ọ̀rọ̀ wọn fún àmójútó ni gbogbo àwọn òfin tí mo máa ṣe fún ọ pé tó bá ti pọn mi láàárọ̀ kò sáàyè fún ọjọ́ kẹta ni ẹ máa pọn mi tèmi yé mi tẹ bá fá ẹ lómi láàyè ilẹ̀ báyìí sìn tí ó fi sọ lẹ́yìn di sumi púùlù ẹ̀ nímọ̀ bí ó sì ṣe omi kalẹ̀ rí akẹ́ni bí o ti máa sọ pé wà kò sáàyè fún yín o ẹ máa mú kan ni o dọ́bà ìjọba àtìyàwó yín àtọmọ ẹ gbọ́dọ̀ yà àgbẹ́jọ́ ẹ̀ kan lọ lójúmọ́ tí èèyàn bá sọ bẹ́ẹ̀ fún wọn àwọn èèyàn bí wọ́n ṣe lò lé àwọn tẹ́nàtì wọ́n lè kàn so mára àgànná lébẹ̀ wọ́n gbé stóòfù fa stóòfù tẹ̀sí ni yóò sùn mọ́ sílẹ̀ lókè ni sílíìsì nìkan fẹ́ náà tí ilé bá jóná kí n wọ́n dá. ọlọ́run ní jẹ́ ilé mi ó jóná láíláí. ẹ̀yà ìfúra lóògùn agbá ẹ̀ gbọ́dọ̀ máa kíyèsára ni ìwé mímọ́ kan sọ ó ní ká máa gbàdúrà ká sì máa ṣọ́ra ápàdúrà nìkan ló ṣiṣẹ́ ni kò ní fi ká máa ṣọ́ra kùn tẹ́nàtì mi tẹ́ bá fún láàyè tí àbá fi rú òfin dẹ́rù bà wọ́n yóò rẹ̀ lómi tẹ́tọ̀ pé ẹ dákun mọ̀ wá wo bọ̀dá mi kan ní ìwà bá wọn lé mo fẹ́ padà lù wá ilẹ̀ wá ti sùn lówó wọn máa mú bọ̀ wá léyìn ni wọ́n sọ léyìn ti gbẹ́sà sínú láì sọ pé léyìn yóò tẹ́lẹ̀. mo sáà ti fẹ́ ẹnu torí mi mo kọ́ lé mi ẹnu mi sì gbọ́dọ̀ rìn lórí nǹkan mi ni. ọ̀dà irú ọmọbìnrin tí mo bá sọ̀rọ̀ tí mo sọ pé tó sọ pé òun lọ́kọ mo wá ní pé tọ́ba mọ́kùnrin wa nù ilé èkó gbọ́dọ̀ jẹ́ yọkan lọ ṣé mọ̀ pé ṣé tẹ̀ máa pè é pé ọkùnrin kan ní ọmọ mú wa. ṣe nìkan náà ní sí mú wálé. tọ́ba lóun rí yẹn mú wálé kọ́ sẹ́yìn ni wá gbé mú. ẹ̀yin máa sùn tí wọ́n ti lóun mú yẹn wálé ọmọ ìyá rẹ̀ lẹ́kọ̀ọ́. ọ̀rọ̀ yìí lọ ṣe kéde wọ́n yẹn èmi bẹ́ẹ̀ lẹ́wọ̀ mi. kò sí ní ẹgbẹ́ kalẹ̀ ní òwe pé ń wá kà pé láìjọ mo ti fẹ́ yàwó ṣé ń forí ẹlòmírì tí ń bá gorí èèyàn bóyá fọ́tò ni èmi kò sí lọ́jọ́. ẹ̀sìn ló máa gùn. èmi ẹ̀ ṣe owó kan máa ń padà lágbára ọlọ́run ilẹ̀ ọ̀làmọ́tán ẹ̀dá mi dá gbogbo owó yín yòókù ni ó wọlé. báńkì lé o. ẹlẹ́fun mi ní owó kan dùn ní náà. nígbà bá kó tiẹ̀ wá máa yọ kó tiẹ̀ wá. ẹ sí ká ṣe gbogbo ẹ̀ papọ̀ náà torí ti plumber sẹ́wọ̀n pé mo fún lówó lọ́wọ́ ara mi. nígbà bá kó tiẹ̀ wá ayọ̀ mbẹ́ ayọ̀ mbẹ́ plumber náà. ẹ ṣàfọkàn sí. ọ́fíìsì ọ̀nà máa ń dá ọ̀dà. ọ̀dà o ọ̀dà o. plumber ní sinmi ẹ̀dá plumber wo kí n ti ti pẹ́ lẹ́yìn ìgbà kérésì tí ẹ̀rí kó fẹ́ kó fẹ́ kó tó mọ́ páànù wá ní tí mo ti kà kó tó mà. ìyá bí èmi ti bá mi ìyá bí mo ti họ́ bò. kí ni ó tún fẹ́ fún báyìí a ní ọ̀sán tó bá ṣẹlẹ̀ fún mi. ìyá bí mo ti lóyún bẹ́ẹ̀ ni. kí ẹ bò ló ti jẹ. Mọ̀dàgbàdà ni. Mọ̀dàgbàdà ni mo wí o, mo wí tó wọ́n gbọ́ ni. Sọ fún mọ̀dàgbàdà mo ní n ò ṣe. Àgbà tí ọmọ mi tí kì í mọ́lẹ̀ o, mo ti wí o. Ọlọ́tọ̀ àwọn ò ní di nǹkan kan ó doyún. Ìyá bí ó ti doyún. Àyà mi tẹ̀ ọkọ já ń gbòòlò lóyún. Èmi rò pọ̀ mi tó ní fún ni. Bá a ní gbàdà. Ń bọ̀ wá sọ fún kí ló wí o. Ìyá bí ẹ̀yin lẹ tún sọ báyìí. Ǹjẹ́ ìsọfẹ́ nìkan kan. Ẹ̀yin gan tí mo wá bá gan mo rí pé gbogbo ilé ti dá pé kò sẹ́ni kankan lé ló jẹ́ ń wá bá yín. Bá mi ò gbọ́dọ̀ gbọ́ ẹ ṣàánú mi. Èyí fẹ́ torí ẹ̀ náà ló wá pa ìwọ sí. Àmọ́ tí. Àmọ́ kí ni ìyá bí àmọ́ kí ni ìdílé tó ń sàmọ́ sí. Kò sámọ́ kankan ọ̀nà tẹ́ bá gbé ìgbà tí ó fi ní jẹ́ ká ti rí ìnítùmọ̀ wá bá yẹn méje ṣẹ̀ṣẹ̀. Náà mo ṣàlàyé fún ọ gbogbo eléyìí ṣe nǹkan tó le ṣètò oyún ṣíṣẹ́ mélòó rú ẹ àbúrò mi àbíkẹ́ ìyá mi tó gbọ́dọ̀ mi oyún 8 mo bá sí. kẹ́ni oṣù mélòó ń tọ́dọ̀ tiẹ̀ tó ti pósù 9 ni. kì í pósù 2. kẹ́ni ọmọ mi tí mò ń yún oṣù 9 olóṣù 7 mẹ́mẹ́ àti olóṣù 6 ìtọ́ bá kéré jù lóṣù 3 tí mo bá yọ bó bá ti dàrọ́ ọ̀la tẹ̀lé mi àdán. ìyá bí tó rò pé ń gbé pé mi ó kọ àwọn ìyá àtàní àwọn ìyá tó já sí tí ń gbọ́n pa kínní. sí pé nǹkan lè bá bí. èmi kọ́ àbí kínní tó bá dàrọ́ la tẹ̀lé mi bẹ́ẹ̀ ni orí fún mi. kò sí nǹkan kan. wẹ́rẹ́ ni kínní. ṣùgbọ́n mo fẹ́. Risi. Ọlá mi. Dákun tó lọ́kọ̀. Dákun mo dáná. Dákun bó ní ṣe sọ báyìí. Báyìí sí. Tó ti pé mi. Jẹ́ fún mi.
Bàbá rí sí. Kí ni? Mo sẹ́yún ní. Mo dáná. Ayé mi dá. Bàbá rí sí mo sẹ́yún ní. Mo sẹ́yún. Ta ló bọ̀ lóyún? Mo dàgbà ló fún mi lóyún. Abájọ tó lórí burúkú bí kò kú létí ọ̀dà gbé dọ́kun. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóòlù ṣe jẹ́ tó ọ̀rọ̀ sọ́yún ọ̀sán fún kò lójú òwò ọmọ yìí. Yàbí ló mú mi lọ sẹ́yún. Yàbí. Ayé mi ò. Ọmọ dára o. Ẹ gbà mí. Títí. Tẹ̀mí bàbá mi. Ọmọ dára. Títí. Ẹ wá. Títí. Tàbí bá yọ. Mo gbé ọ. Títí mo gbé. Títí bàjẹ́. Ṣé bẹ́yẹn ṣe kú náà nù? Bẹ́ẹ̀ dàgbàlagbà. Inna lillahi wa inna ilaihi raji'un. Ọ̀gá o, Risika ọmọ tó dáa. I mean, Baba, it is pathetic. It is absurd. I mean, you know now. Kí lẹ́yìn wí tí ó dùn yìí? Risikatu ẹjọ́ kan ní lọ́wọ́ bàbá rẹ̀ kọ̀ lábúrò wo òbí mọ́lé àbúrò rẹ̀ wo lẹ́ lọ́sọ̀nù tí ń wá. Nǹkan wí kọ́hún. Kí ni ẹ wí? Ní ẹ pé pàtẹ́sítíkì ẹ bá kókó yẹn pàtẹ́sítíkì. Ó bọ̀dá ẹ kúrò jàre ṣé nǹkan tí mo wá ń sọ wá nìyẹn ni. Ẹ dákun kí ni ọmọ sí bí ó ṣe sí o torí tí wọ́n gbọ́n lóko ọmọ èké nígbà torí ikú èèyàn ò lè jẹ́ kú lásán. Ṣébí lẹ́nu ọ̀nà tí ló wà lẹ́nu ọ̀nà àbáwọlé ṣé ẹ̀rí kú ń bọ̀ wọlé ni. Tá ń dákú mọ́. Ọ̀pá yẹn lọ́dọ̀ yín rí bẹ́ẹ̀ náà ti rí. Lórí tó ti máa sọ bẹ́ẹ̀ ni pé àbí àmì aláwùsà sọ fún yàn ọmọ èké láì sàgbàlagbà. Bẹ́ẹ̀ wá gbọ́n táwọn tó ń sọ. Ẹ dàgbà ṣé mo ti dàgbà nítorí wọn ní ìbá dàgbà ló bí ẹ máa rí ìdìkú rí ṣé àpè mo ti á dàgbà nù ni. Tí irú rí sí èèkú lójú olúwẹ̀. Àbí. Ẹ dàgbà tí ikú bá máàkì rẹ́jísà. Ẹ mọ̀ pọ̀ lórí ẹ̀sìn. Ọlọ́pàá arábìnrin tí mo sọ rè. Màmá yẹn lélẹ̀ ó nù. Ẹ pọ́n ara yín lé o, màmá. Láti rí adé police station. Kí mo ṣe. Kí ló ṣe? Mo ní kí ló ṣe? Sọ fún mi. Gbogbo ẹ̀rọ ọmọ mi sọ fún mi kó tó kú. Kó tó di pé ọgbẹ́ mi bá ọ sọ fún mi. Sọ lọ́wọ́ nínú kú rẹ ni. Ẹ gbọ́. Ẹ wò Rísí náà ṣe kan tó dùn mí. Oró tí Rísí dá mi ni mo dà. Inú jẹ́ gbégbèsè tèmi náà gbé. Bàbá ti dákun. Ṣàánú mi ojú òní tí ọ ṣàánú mi. Tó o bá tún pè mí bàbá bí tó ń pè mí ní bí mi nú mo olówó pè ọ́ ló kọ ọmọkọ́mọ èmi ò ṣetán láti máa bá wọn bọ́ ọmọ ọlọ́mọ mọ́ èyí tí mo bá wọn ń tó ẹgbẹ́ tí ẹ wò ni wọ́n náà lè rí tí ó tòlú ọjọ́ orí mi tí ó ní ọmọ ṣiṣẹ́ fẹ́ ni ẹlẹ́ni jẹ. Ṣé iṣẹ́ bàbá bí ni àbí bó wá ni. Ẹ wò tẹ bá mọ̀ pé fẹ́ béèrè ọ̀rọ̀ ìfarabalẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi èmi ò ní bá wọn gbádùn fọmọ ẹlòmíì ìpẹja láyé mi ṣé rí ọmọbìnrin ìgbà mò ń gbá ibi mo ti mú ni ṣùgbọ́n ọba alárànṣe tó bá fẹ́ mẹ́rin lábẹ́ yọ fà lé ẹni tí ó mú lọ́wọ́ báyìí ẹni Ọlọ́run fọ̀rọ̀ ràn tẹ́ ẹ báyìí ti lè gbọ́rọ̀ látọ̀ nínú rẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni ibi mo sì ti gbọ́. Táwa ló tàn. Rísí súnmọ́ owó ọmọ ọkọ ní èso máa lè. Dẹ́kun bá bẹ bàbá ló fariwo. Ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ torí lè ti wíwó tó wòrò nǹkan kan mi o. Rísí ọ̀rọ̀ tó ń sọ fún mi lórí ọ̀rọ̀ Abí àti àbúrò rẹ̀ tí ìyá ìlọ́mọ mi lẹ́sẹ̀ tó ní mọ́ bọ́lọ́mọ ẹni mo fẹ́ kọ́ ọ̀nà ń bẹ̀ hàn ìyá ìtí ọmọ ìdí ọ̀rọ̀. Àwọn ègbélé wọn àlẹ́ mọ bí ṣe ń lọ. Ilé ẹ̀fara yín balẹ̀ tó sọ̀rọ̀. Ìyá bí ẹ mọ̀ tó tẹ́wọ́ kí ló tẹ́ wá lanu kalẹ̀ kì í sọ̀rọ̀ lílanu ń tẹ́ ẹ̀sẹ̀ àràyè fún mi bó ṣe jẹ́ ẹ̀yin lè rò pé yìí kọ́ lẹ sọ fún mi ṣé ń gbọ́ ṣùgbọ́n mi gbọ́ ni. Níjọ́ tẹ ní wá kí ẹ̀gbọ́n yín tẹ ẹlẹ́gbọ́n yín wá tí mo sì wọnú ilé kí n tó wá wọnú ilé mo sá ń gbọ́ tẹ́gbọ́n yín sọ fún yín pé àwọn ọmọ mi méjèèjì o mò ń bọ̀ wá kó o èmi ni mo bá àwọn ọmọ mi àwọn ọmọ mi sì sọ máa lé. Ó ti túfọ̀ fún un wọ́n túfọ̀ fún ọ ni òbí tó ọmọ máa lò ní ìfilé ilẹ̀ tó ọmọ mẹ́rin àpagbolé lórí èyí ó fi lè fọ́. Bàbá mi. Oníkóní bá jà fún ọ àlẹ́ mi ó fi lé lọ. Bàbá mi. Yóò lọ kárí láì tó tiẹ̀ á sọ fún un pé ìyàwó òun ìyá lè owó tó pọ̀ ní òkú. Wọ́n fún lówó. Ìyá bí
tó gbà tí ọmọ kẹfà ìbùn lówó yín mọ̀ jọ yín lójú o torí wọ́n dá méjì ni. tètè lọ bọ́ bá fi gómìnà kódà bá tún ṣe jẹ́ tún wá sọ fún yín. ń mọ̀ létí rẹ̀ rísìrísì kí n lọ sọ. ẹ lọ sọ fún un. ọmọ tó yẹ ọgbọ̀n ń lọ sọ fọ́kọ rẹ̀ pé ìyàwó rẹ̀ ń yálé ọ̀jẹ̀ mo yóò yà èmi tó wà wé èmi ní ìbàdí ẹjẹ inú ilé ìwọ àyẹ̀sẹ̀jọ́ bẹ̀rẹ̀ ìwọ àti bàbá rẹ̀ ẹ gbà. àmọ́ ìnù ọ̀wà tó kẹ́ ilé tó ṣe náà ló gbà ó láti tó ń dárò látẹ̀ kan. ẹ má wọlé sí ẹ ọjà àkókò mẹ́ta fẹ́ lọ pé. ìkànnì yìí ẹ ṣe àgbọ̀ pé ẹ mọ̀ ọ́n wà lọ́rí. abẹ́ ìwà gbà mí ni imú mọ̀ nìka o. kò jẹ́ agbóhùn àṣẹ. ọ ẹ àfà ó sì tún wà lẹ́gbẹ̀ẹ́ rẹ mẹ́rin ó mọ̀ báyà kìlà dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ. ẹ̀yin lẹ ń sọ báyìí káǹtì kà ẹ mọ̀ pé imú nìka kò gbóòórùn òṣì ká ìdínú tá a fi mọ̀ pé ìyá abíní ń danú lérù kọ́nà wọn ṣàánú wa. tẹ́ ẹ mọ̀ pé ojú làwọn fi ń wò yàtọ̀ sí ní tó fi wò báyìí o tẹ́ ẹ pé nísìn ẹni tí láńlọ́ọ̀dù ń wò nísìn mẹ́kọ́ ọmọ òun kan lọ́pa tẹ́ ẹ fọmọ méjì ní mọ́dà kèsì ní two percent àti èkó ní báwọn. ìyá bá bọ́rọ̀ rẹ dé kọ́ lọ fojú kó fi o. Risika to lie. Wondershall never end. Can you imagine this? kẹ́sì mọ́ wo ẹ kú mọ̀ pé mi ìgbélé òun náà ló sọ fún mi pé ọmọ ìṣẹ́yún ni. òun ló ṣàlàyé fún yín. òun ló sọ fún mi àṣọ náà ló mú lọ bí ó ti ṣẹ́yún. oyún ṣíṣe náà tẹ́ bá a ṣe bó ti jẹ́ ọmọ òun gan mọ́ àti kìnìún irú ẹ̀yin tó bá láyé yóò ní iye ti yọ ṣé ó yíwọ́ rí. àgbẹ̀ àmọ̀ bóyá yìí kan. Continuity all the crew generally mo kí everybody pé àkúnṣe Ọlọ́run ní pé eléyìí ṣe àṣìmọ ohun tá a wá ṣe yìí náà àwa ṣe ní ṣe bá a fi ṣe aṣágbìyànjú síwájú ọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run bá a gbé fáwọn ọmọ aráyé náà wá tẹ́wọ́ bá a Ọlọ́run ní orí bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́jà àwọn artist wa náà tá a kò wá àdúgbò pé ẹnìkọ̀ọ̀kan wọn ti kúrẹ̀ sáàyè tí wọ́n lọ láyọ̀ àti àlàáfíà àwọn tó tún wá kú táwọn náà ẹsẹ̀ bọ́ọ̀dù sójú ọ̀nà Ọlọ́run jẹ́ ká padà gbogbo bá náà débẹ̀ láyọ̀ àti àlàáfíà àti dúpẹ́ pé Ọlọ́run ọ̀kadà rà ká dáná tó pọ̀ jù agbára wa lọ lórí iṣẹ́ yìí Ọlọ́run bá wa ṣe níwọ̀n tí yóò jẹ́ kó mú wàhálà tó pọ̀ wá àwa padà kọ́kọ́ fọ́lọ́ pé máa jẹ gbèsè àbúrò ṣẹlẹ̀ kíkí tí yóò tọ́ sí wa kò jẹ́ kó kàn sí wa àdúgbò fọ́lọ́ lórí ẹ̀ lẹ́yìn eléyìí a tún padà ṣe tó tún dáa jù báyìí lọ mo tó ti wá ṣe gbogbo àwọn akéwì mi máa ń ṣe yìí láì wà níwájú tó ń bẹ̀ yín o tó kẹ́ ìjọ torí Ọlọ́run kẹ́ fọ́lọ́jì mi o pé sẹ́tẹ̀ gbé mi lọ́wọ́ mò ń ṣe o ìfowó náà bá ti gbówó dé tó ní kí Táíwò tó wá bẹ pákéjì ẹ̀ bí màá tún ṣe ṣe àwọn èèyàn torí tiẹ̀ náà nìyí o mo ti ṣe àwọn kiri torí mú bọ̀ Ọlọ́run ọba aláàánú kó ṣàánú mi gbàdúró tí náà ni mo fi ń jẹ́ gbogbo tí mo ń jẹ́ Ọlọ́run wà ní jẹ́ kí ẹ̀yà mi Ọlọ́run jẹ́ kí mi náà yá yìí ìjọ tẹ́mi náà bá lè mi náà dé tí mo ní mo fẹ́ dáná dé náà Ọlọ́run á jẹ́ kí ẹ lè dúró tì mí o ìjọ tẹ́mi náà bá lè dé Ọlọ́run ṣe mi náà lè sá fún yín Adébọ̀ take you out. Wow, thank you. God bless you. Producer Vessel. Yeah, Monobo Bolawa is here. Producer, I'm not going to let me hear from you. Ẹ ní olóró tó pọ̀ mo kàn ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ láyé àtàlàáfíà tá a lè parí ẹ̀ pẹ̀lú alihamdulilayi Ọlọ́run ṣeun ọpẹ́ ẹ̀ ní pàtàkì tó wá lọ sọ́dọ̀ dìrẹ́tọ̀ mi ẹ̀ ní ṣe iṣẹ́ arábìnrin tó lọ sí ẹ̀ mọ̀ ṣe ẹ ṣé mo dúpẹ́ ìta lè mi ṣùgbọ́n mo ṣáà dúpẹ́ bẹ́ẹ̀ ṣe gbà mí tí yóò ní ta. Àmín. Ọlọ́run ní ṣe ní iṣẹ́ yìí ni ẹ̀yọ́ kan tó kú ya. Àmín fẹ́rẹ̀ fẹ́rẹ̀. Mo tún wá padà lọ sọ́dọ̀ DOP mi. Mo mọ iye tó fi gbé DOP mi wọlé. Ṣùgbọ́n mi dúpẹ́ lọ́dọ̀ ọ̀nà pé mo pè wọ́n. Mo kì í yọjú sí ìwà. Mo kọ́ lọ́wọ́ àwọn àtìsí mi náà. Jọ̀nẹ́ Jọ́nilójú. Mo mọ iye tó sọ. Olùtọ́lọ́wọ́ àwọn stúdẹ̀ntì gómìnà wa ní orí òkè lélẹ̀ ọ̀rẹ́ ẹ̀ lélẹ̀ wọ́n pọ̀ gan sọlá ọkọ adúpẹ́ ṣé bá ń wọ́pọ̀ nǹkan rí. mo kí kọ́sùmí ẹ̀mí náà mo kí gbogbo èèyàn ẹ̀ ṣe ọ̀dẹ́ẹ̀sì mo dúpẹ́ dẹ́ẹ̀sì mo kí níran dìrẹ́tọ̀ mi torí tí ó bá ti ní ọmọ ẹgbẹ́ yá sí o ọmọ gúúpù mi wà ní o ó ṣe continuity mi nìyẹn mẹ́bù continuity ẹ ṣe mo dúpẹ́ o
Ọ̀rọ̀ tọ́tọ́ ẹ wá wòrò, òròǹbó ó bọ́ bí ejò, akẹ́kẹ́ etí ikùn jẹ, àwímú ìfẹ́ àfọ̀ ìgbà o. Ọ̀rọ̀ tọ́tọ́ ẹ wá wòrò, òròǹbó ó bọ́ bí ejò, ọ̀ràn ayé gbóná, ó ń lọ ó ń bọ̀ ayé rọrọ, ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n o, àkọ́ọ̀bá sọ̀yà dàgùn alẹ́. Ọ̀rọ̀ ọ̀ràn ayé gbóná, ó ń lọ ó ń bọ̀ ayé rọrọ, ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n o, àkọ́ọ̀bá sọ̀yà dàgùn alẹ́. Akẹ́kẹ́ etí ikùn jẹ, àwímú ìfẹ́ àfọ̀ ìgbà o. Ọ̀rọ̀ tọ́tọ́ ẹ wá wòrò, òròǹbó ó bọ́ bí ejò, akẹ́kẹ́ etí